Mo kí wa ní gbogbo ibi tí a bá ti ní àǹfààní láti máa wo ètò mi. Èmi ẹwà òrìṣà ni mí tí gbogbo ayé mọ̀ sí ajíhìnrere ìṣẹ̀ṣe Adébùsọ́lá Igu tómi sìn ọmọ ìlú Yẹmí ni mí ní Ìfẹ́ Òye níbi tí ojúmọ́ ti mọ́ wá. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, mo rí pé ó tó àkókò tí a gbọ́dọ̀ fi òpin sí ìwà ìbàjẹ́. Mo rí pé ó tó àkókò tí a gbọ́dọ̀ fi òpin sí ìwà ìbàjẹ́ tó ń ṣẹlẹ̀ ní orí àpèrè aláyélúwà Kabiyesi Onirisa Ọ̀jájá ti Ilé Ifẹ̀. Ṣé rí àwọn nǹkan tí mò ń rí yìí tí mo fẹ́ sọ̀rọ̀ lórí yìí, mo ti ń ṣàkíyèsí ẹ̀ tipẹ́, ṣùgbọ́n mo máa ń wò pé kí n mójú kúrò ṣùgbọ́n tá a bá wo gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ ń sìn, tá a bá wo gbogbo nǹkan tó ń lọ nísìn, tá a bá tiẹ̀ tún wá wò pé ọjọ́ iwájú àwọn èèyàn Ifẹ̀, àwọn tó ní àpèrè Oòduà, báwo ló ṣe rí lórí ìrìn àjò ìfinisílẹ̀ a ò finisílẹ̀ tó dẹ̀ di wípé àwọn blogger oríṣiríṣi, because àwọn Ìgbò wọ́n á máa sọ wípé Yorùbá ò fẹ́ràn àwọn bloggers tó ń ṣiṣẹ́ yìí jù wọn kì í ṣe Yorùbá. Àwọn bloggers tí wọ́n ń hùwà ìbàjẹ́ ìjú wọn kì í ṣe Yorùbá. Òpin dẹ̀ ti dé tán sí gbogbo ìwà ìbàjẹ́ tí wọ́n ń hù. Bí a bá ní parọ́, bí a ò bá ní ṣèké, bí a bá máa rántí ọjọ́ iwájú àwọn ọmọ tiwa náà, tí a bá máa rántí ọjọ́ iwájú tiwa náà, à ń mọ̀ wípé lótìítọ́ àwọn bloggers tí wọ́n attack throne Ọọ̀ni ti pọ̀ jù lórí pé wọ́n advertise Naomi. Gbogbo nǹkan yìí dẹ̀ bẹ̀rẹ̀ láti ìgbà tí Naomi ti sọ wípé òun ò fẹ́ Kábíyèsí wa mọ́. Bí ọkọ bá sọ wípé òun ò fẹ́ aya mọ́, bí aya bá sọ wípé òun ò fẹ́ ọkọ òun mọ́, èmi ò rí wàhálà kankan bẹ́ẹ̀. But kí ló dé tó jẹ́ pé orí àpèrè wa wá di orí àpèrè yẹ̀yẹ́, orí àpèrè àbùkù, orí àpèrè ìwọ̀sí, orí àpèrè tí kò tiẹ̀ wá àṣà tá a lè lọ dá fún wọn nílẹ̀ Ìgbò. Àṣà tá a lè lọ dá fún wọn nílẹ̀ Ìgbò tí wọn ò ní gbà fún wa. Kí ló dé tí wọ́n ń ṣe fún wa nílẹ̀ wa? Ṣé rí lótìítọ́ tá a bá ní parọ́ fúnra wa? Torí ẹ̀yin kan wà bẹ́ẹ̀ ṣe máa ń ronú ọ̀tọ̀ ni. Ẹni kí má mú ti tribe wọ́, kí má mú tẹ́ ẹlẹ́yàmẹ̀yà wọ́, ṣùgbọ́n èyí fún ara yín. Fídíò tí mo ṣì post last kó tó di pé mo ṣe live yìí, ẹ rí níbi tí mo ti gbé ìkan ẹyọ kan nínú àwọn fídíò. Dem talk say Naomi, dem talk say Ooni dey beg am, dem talk say all the time. Ká wá wo nǹkan tó wá ṣẹlẹ̀, because ṣe rí ẹni tí ò bá yẹ kéèyàn bá jà, tí ò bá yẹ kéèyàn dojú kọ, tí ò bá yẹ kéèyàn dojú ogun kọ, téèyàn bá ń dojú kọ èèyàn máa jẹ̀bi. Gbogbo orí kọ́ là ń yàn jẹ. Bó jẹ́ ọkùnrin ló fẹ́ yan obìnrin jẹ, á jìyà ẹ̀, á jẹ pàṣán ẹ̀. Bó jẹ́ ọkùnrin ló fẹ́ yan obìnrin jẹ, á jẹ pàṣán ẹ̀. Tó bá jẹ́ pé okay, ìyá mi princess wọ́n ní kí n tàgì àwọn useless lady blogger yẹn. Mélòó ni mo fẹ́ tàgì ìyá mi? Mélòó ni mo fẹ́ tàgì? Ẹ̀yin náà ẹ lè sọ wípé ẹ rí wọn. Ṣùgbọ́n ní January ọdún tuntun tá a fẹ́ mú yìí, January ọdún tuntun tá a fẹ́ mú, tí Naomi bá fi jáde nínú ibẹ̀ yẹn, tí ò bá kọ̀bù wọn, because
èyí tó ṣẹlẹ̀ lénìí ló jẹ́ kí n ṣe live yìí tẹ́ bá rí pé láti bí 2 hours àbí 3 hours nsìn ẹ rí pé wọ́n ń gbé wípé wọ́n ti release Naomi àti principal àti Oriyomi Hamazat àbúrò ẹ̀ ó ti sọ̀rọ̀ sí wípé wọ́n ti release ẹ̀gbọ́n òun so ọ̀rọ̀ yẹn dọ́dọ̀ ti wọn àwọn òde wá wò wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé tí ọkọ bá kọni tí aya bá kọni ẹ̀ṣẹ̀ wo gógó lọ níṣẹ́ kò sí nǹkan tó kàn mí pẹ̀lú Ọọ̀ni fún ara wọn but ìjẹ́ kábíyèsí lé wa lórí gẹ́gẹ́ bí number 1 ọba ó jẹ́ nǹkan tó máa ń bà mí nínú jẹ́ púpọ̀ àwọn people yẹn wọn ò tún wá ní sọ̀rọ̀ pẹ̀lú respect wọn ò ní sọ̀rọ̀ pẹ̀lú respect dem talk say Ọọ̀ni dey beg am dem talk say Ọọ̀ni dey cry dem talk say Ọọ̀ni wá di mẹ́ta tẹ́ǹkọ̀ bọ̀ kí ló dé láti ìgbà tí Naomi tó ti sọ pé òun ò fẹ́ ọkọ òun mọ́ tí òde ṣe kábíyèsí ló lóun ò fẹ́ Naomi mọ́ ẹ̀ṣẹ̀ wo nífẹ̀ẹ́ ṣe Naomi àti àwọn ẹbí ẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni throne Oòduà ló ṣe Naomi àti àwọn ẹbí ẹ̀ tó jẹ́ pé advert Naomi òun ni àwọn people yìí máa ń lò lójoojúmọ́ torí ìwà tí wọ́n wù yìí wọ́n mọ̀ pé àwọn fi affect gbogbo ẹni tí ó pera ẹ̀ ní ọmọ Oòduà wọ́n rò pé bóyá kábíyèsí fún ara wọn nìkan làwọn attack wọ́n mọ̀ pé throne yẹn gangan làwọn attack tó dẹ̀ affect wa èmi gẹ́gẹ́ bí ọmọ fẹ́ ò dáyé bí ojúmọ́ gbé ti mọ́ wa ọmọ Jàgùdù Elúyẹmí ni sọ́nà èmú mi ó máa ń dùn mí púpọ̀ kí ló dé tí orí adé tiwa tó wá di gbàǹtú ẹ̀yọ̀ fún àwọn Igbo bloggers ẹ ṣé jàre ìyá mi Gloria kí ló dé bẹ́ẹ̀ dórí YouTube bẹ́ẹ̀ dórí Facebook bẹ́ẹ̀ dórí TikTok kí ló dé láti ìgbà tí Naomi fúnra ẹ̀ tó ti ní pé òun fi ọkọ lẹ̀ òun ò fẹ́ ọkọ òun mọ́ ní ìṣòro yìí ti bẹ̀rẹ̀ ẹ wòye ìgbà tí bàbá yẹn fi wà láì ṣe rí ìtò tiẹ̀ wá bí mi nú jù òun ni fídíò tí mo post kí tó ṣe live yìí tí mo gbé blogger yẹn tí mo ní one of the blogger olórí burúkú tó attack throne Ọọ̀ni rẹ̀ tó sọ pé Naomi sọ fún kábíyèsí wípé kábíyèsí sọ fún Naomi wípé òun ò ní fẹ́ yàwó lé Naomi not knowing pé àwọn concubine how dare you sọ pé ọba aládé kó àwọn concubine jọ sínú palace is that not an insult or even individual àwọn ọkùnrin àwọn ọkọ wa nílé láì ṣorí adé ṣé wọn kì í nálẹ̀ ṣé wọn kì í ní girlfriend ṣé wọn kì í ní wọ́n pé ní 100% ṣé wọ́n pé ní 100% kí ni Ọọ̀ni ṣe tí èèyàn ò ṣe rí because ọkùnrin mi wà tó jẹ́ pé ó fẹ́ yàwó kan tó jẹ́ pé àlè 1 million ló wà ń ta ẹlòmíì fẹ́ yàwó kan àlè 1 million ló wà ń ta pásítọ̀ kan kú recently ládùúgbò wa ìyàwó méjì ló gbọ́mọ wá kí wá ni Ọọ̀ni ṣe nísìnyí àwọn blogger yìí ti wá ṣiṣẹ́ ní the whole Nigeria even they abroad wọ́n ti ṣiṣẹ́ fún Naomi débi pé àwọn èèyàn hate Ọọ̀ni ni àwọn èèyàn tí àwọn they don't want to see any good thing coming from that palace kò sí nǹkan tí wọ́n ṣe dáadáa nínú palace yẹn mọ́ nítorí pé Naomi sọ pé òun ò ṣe mọ́ now ta ló ti Naomi lọ sọ́dọ̀ Ọọ̀ni ta ló force Naomi fẹ́ Ọọ̀ni because àwọn kan wà tó jẹ́ pé ọmọ Yorùbá ni wọ́n ṣùgbọ́n mo mọ̀ wípé ìdá kó jẹ́ wípé ìyá wọn lọ báyà wọn sùn lóko ọ̀gẹ̀dẹ̀ òun ni wọ́n ṣe ń sọ ọ̀rọ̀ tí wọ́n ń gbé jáde ń sìn
tí wọ́n bá báyà yín sùn lógo ọ̀gẹ̀dẹ̀ tẹ́yìn fún ara yín bá jẹ́ obìnrin tó níṣẹ́ lọ́wọ́ tó ń ṣiṣẹ́ tí ẹ jẹ́ ọkùnrin nínú ilé despite pé lọ́kọ àwọn ọ̀rọ̀ kan wà tí ó máa lè sọ àwọn ọ̀rọ̀ kan wà tó ní lè sọ nítorí pé ìwọ gọgọ fún ara abiyamọ ni ẹ́ kò fọwọ́rọlá Kifayat ó ní jèrè gbogbo ọmọ tó bí pátápátá nǹkan tí kábíyèsí Onírìṣà tó ń rí tí ò lè sọ tí ò lè báyàn sọ ó máa ṣẹlẹ̀ sí gbogbo ọmọ ọkùnrin tó bá bí lóde àjàláyé jẹ́ kí ayé blọ́ọ̀gì ẹ fún ọjọ́ kan jẹ́ kí ayé kó blọ́ọ̀gì ẹ fún ọjọ́ kan kó wá mọ àìsàn tí blogging jẹ́ nínú ayé èèyàn Sherry, it's high time tí a máa bára wa sọ títọ́ ọ̀rọ̀. Number one, Naomi ó mọ̀ wípé throne Ifẹ̀ yẹn throne Ọọ̀ni yẹn wípé ilẹ̀ òrìṣà ni. Ìwọ tó dẹ̀ jẹ́ prophetess ó gbabẹ̀ lọ ó lọ fẹ́ mọ́ bẹ̀. Ṣé kàn ṣe ẹ̀tàn nìyẹn? Ṣé kìí ṣe àìṣòdodo nìyẹn pẹ̀lú Ọlọ́run ẹ tó gbàgbọ́ Ọlọ́run Jerusalem ẹ tó gbàgbọ́? Because gbogbo irun wọn lẹ̀ ló ń gbé nínú Ọọ̀ni. So nígbà tó bá wá wọbẹ̀ tí blogger kan wá ń gbé jáde wípé àwọn ọkọ wa tá a fẹ́ sílé gan tó bá ṣàdéhùn fún ẹ wípé àwọn ò ní fẹ́yàwó lé wọn máa lé tàfẹ́ gbogbo àwa obìnrin tá à ń wò ra wa yìí la lè sọ tí mo dẹ̀ mọ̀ pé kábíyèsí ò ní bá ẹ sọ ipò wọn ò ní fẹ́yàwó lé kò sí kábíyèsí náà àwọn ọkùnrin máa ń ní self control ọkùnrin mi lè decide pé òun ò fẹ́yàwó mi that is òun fún ààrẹ ló decide you cannot dictate for a man that is a man that is with his right senses tí kìí ṣe pé bóyá wọ́n ti change brain ẹ̀ ọkùnrin tó bá wò pé nínú ìyà lòun fẹ́ ó lè sọ wípé òun ò ní fẹ́yàwó lé ẹ gbogbo wa náà láti taste life ìgbà tó bá dẹ̀ di pé ó ti fẹ́ tán ó lè yíwọ́ ṣé tí gbogbo wa ìbá gbé kèsì wa dórí afẹ́fẹ́ tá à ń sọ pé nǹkan báyìí lọkọ wa bá wa sọ nǹkan báyìí lọkọ wa bá sọ ṣé ẹ̀yin máa ráyè máa blog èèyàn because kéèsì pọ̀ ńlẹ̀ gbogbo àwọn obìnrin la ní ìrírí tá a lè sọ nípa àwọn ọkọ wa tá à ń fẹ́ ká tó wá sọ wípé olórí aládé gbogbo ká tó wá sọ wípé ọba ká tó wá sọ wípé ọba tó jọba lórí gbogbo ọba tó ń control ẹwòye ọba tí ò ní control ó wá di gbàǹtú ẹ̀yọ̀ sẹ́wọ̀n ọmọ Ìgbò because orí burúkú tẹ́ ẹ bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ tí wàhálà fi ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ tó fi náà fẹ́ rí yín orí burúkú yẹn náà lẹ̀ ń ṣe dìsìn ẹ̀yin Ìgbò pàtàkì tẹ́ ẹ wà láwùjọ wa tí ó jẹ́ pé ẹ sí nídìí ìbàjẹ́ ẹ bá wa gbógun ti àwọn Ìgbò blogger yìí àwọn Ìgbò blogger tí wọ́n blọ́ọ̀gì palace Ọọ̀ni kó fi Ọọ̀ni sílẹ̀ fún wa kó má pa fún wa kó fi Ọọ̀ni sílẹ̀ because tó bá jẹ́ pé àwọn Ìgbò blogger yóò máa blọ́ọ̀gì palace Ọọ̀ni ni ó possible kí àlàáfíà ti jọba láàrin Naomi àti Kabiyesi Naomi fún ara ẹ̀ ló wá sórí social media orí social media kọ́ ló ti fẹ́ ọkọ ẹ̀ ó wá sórí social media ó wá divorce ẹ̀ ń bẹ̀ òun gangan ló fún àwọn blogger yẹn ní room tí mo dẹ̀ lè sọ wípé ó mè pé wọ́n ló gbéṣẹ́ fún wọn nìyẹn tó ò bá gbéṣẹ́ fún wọn ìwọ náà rí ó ń rí pé ẹlẹ́yà yẹn pọ̀ lójoojúmọ́ and Adisa you are a fool
téèyàn bá wá sí orí tí o bá wá sórí if you come to my page and type rubbish there I will swear for you it's not compulsory I talk you test tẹ́ bá wá sórí page mi tẹ́ bá wá type orí burúkú síbẹ̀ ṣẹ́yìn fún ara yín ò ní rírí nínú ilé yín lórí ọmọ lórí ọkọ lórí ẹbí ṣẹ́yìn fún ara yín ò ní rírí kí adúrú blogger yẹn wá máa blog ẹnìkan ṣoṣo tí wọ́n bá ti ẹ̀ blog he himself ó dá but nǹkan tó ń ṣe yẹn wọ́n affect palace wọ́n affect throne yẹn ni for what purpose ṣé mi lè lọ sí ilẹ̀ Ìgbò kí lọ máa blog wọn bẹ̀ àbí àwọn ọba wọn bẹ̀ ìyàwó kan ló ń fẹ́ ni àbí gbogbo obìnrin tẹ́ ń wò mí tá a bá ka oyè obìnrin tẹ́ wà lórí tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí èwo nínú yín lọ́kọ ẹ̀ fẹ́ ìyàwó kan èwo nínú yín lọ́kọ ẹ̀ ò nálẹ̀ èwo nínú yín èwo nínú yín lọ́kọ ẹ̀ ò ní àlè nínú yín nínú gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí èwo nínú yín lẹ́ẹ̀sọ ní ọkọ yín sọ̀rọ̀ fún yín tó dẹ̀ rí bẹ́ẹ̀ tí ò parọ́ fún yín kí ló dé tẹ́yin ò gbé ọkọ tí yín wá sórí afẹ́fẹ́ ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ now àwọn blogger yẹn ti ṣiṣẹ́ lọ wọ́n ti mú ìní àti gbogbo yín kò dẹ̀ sí nǹkan méjì tí wọ́n máa ṣe ni wípé Naomi kìíní kan òun ni queen ọba òun gọ́gọ́ l'original àwọn wo ni fake àwọn wo ni fake ṣé tí ọmọ ẹ bá sọ fún ẹ nílé wípé ọ̀ọ́ni sọ pé òun fẹ́ fẹ́ òun ìwọ tó ń kọ̀kọ́ kúkọ sí abẹ́ péjì ìwọ tó ń sọpọ́tì orí burúkú ìwọ tó ń fẹ́ kí ilẹ̀ wa ní ìsinmi ìwọ tó ń dá ẹjọ́ kẹjọ́ tí ọmọ ẹ bá sọ wípé òun pàdé Onirisa wá sọ wípé òun fẹ́ òun kí ló máa sọ ṣé wàá sọ pé kọ́mọ ẹ má fẹ́ because ìwà tẹ́ ń wu ìwà ìkà ni ẹ̀yin tí ẹ̀dẹ̀ ń support ìwà ìbàjẹ́ yìí kì í ṣàbíamọ gidi gbogbo ẹ̀yin tí ìwà ìbàjẹ́ wà lọ́wọ́ ẹ̀ òun lè má sọ pé nìkan ń hùwà ìbàjẹ́ so àwọn olórí tó wà ń bẹ̀ ń sí wọn ọ̀ráyé wá àbí òun ò mọ̀ pé Ọọ̀ni gan ti fẹ́ àwọn kan tẹ́lẹ̀ kó tó di pé òun dé àbí Ọọ̀ni ló wá lọ sílẹ̀ pé mo mà fẹ́ o gbogbo ẹni tó bá dá ẹjọ́ tí ò yẹ kó dá ìjìyà á dúró de ọmọ ẹ̀ ní ọjọ́ iwájú nítorí pé gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe nǹkan táwa gbàgbọ́ ni pé nǹkan tó o bá gbìn ló máa ká nǹkan tó o bá gbìn òun ló máa ká bó o bá dá sọ̀rọ̀ tó o bá dá sí dáadáa ó máa dúró díẹ̀ ẹni tó bá yẹ kó o sọ títọ́ fún tó o bá sọ títọ́ fún tó o bá parọ́ fún máa dúró díẹ̀ kò dìgbà tó o bá fi nǹkan sí ọrùn èèyàn pa ènìyàn tó o bá fi ọ̀rọ̀ bá tẹ̀yàn jẹ́ ó ti pààyàn why this is just common sense 1+1 if not for a particular purpose why are they working for Naomi why tí èmi rí tí ẹ̀yin náà dẹ̀ ń rí lójoojúmọ́ why tó jẹ́ pé at the end of the day téèyàn bá máa carry rumor èèyàn lè carry rumor pé nǹkan kan ṣẹlẹ̀ ń palace but rumor yẹn ò ní lọ títí kó fàbọ̀ sórí wípé gbogbo àwọn obìnrin yẹn wọn ò wúlò Naomi ni why kí lẹ̀ ń polówó fún kí ni èrè ìpolówó yẹn you want to win the heart of the people
and attack the palace. Òun nìkan ló dédé ti ṣe pẹ̀lú àwọn idiot tí wọ́n type sí comment section mi yìí nsìn. Because àwọn tó ń type rubbish sí abẹ́ comment section mi wọn ò lè dá ronú. Àwọn tí wọn ò lè dá ronú tó jẹ́ pé wọ́n máa ń ronú fún wọn. Then wọn kí wo bí tí ọ̀rọ̀ ti ń bọ̀ wọ́n kò dédé jump sọ̀rọ̀. Àwọn ni wọ́n type nonsense sórí page mi. Ṣé ìwòyí ẹni lọ́kọ tí ń kọni ni? Ẹni láyà tí ń kọni ni? Ṣé ojúmọ́ tó mọ́lẹ̀ ní? Ṣé kò tí sí ìyàwó tó kọ́kọ́ ẹ̀? Ìgbéyàwó 50 years. Ó ń dàrú tí ìyàwó máa sọ pé òun ò ṣe mọ́sẹ̀. Tó máa náà òun ò ṣe mọ́sẹ̀. Kí ló dé tí Naomi yàtọ̀? Kí ló dé tí àwọn ìyàwó tó kù ò lè sinmi? Kí ló dé tí blogger bẹ̀rẹ̀ sí ní kí ló dé tí blogger attack Oni, attack palace, attack gbogbo àwa ọmọ Ọ̀fẹ́? Kí ló dé iṣẹ́ kí ló gbé fún wọn? Ṣé Oni ló máa kọ́kọ́ fẹ́ yàwó ni? Àrí ẹni tó jẹ́ ṣòwòṣòwò tó fẹ́ yàwó méjì mẹ́ta ni. Bó ti ṣe jẹ́ pé òkè ó fẹ́ nígbà tí Naomi lọ ṣé ẹsẹ̀kẹsẹ̀ tí Naomi ṣe ń gbẹ́rù ẹ̀ báyìí because a rí ọkùnrin nílùú bí tí mo wà yìí tó jẹ́ pé ìgbà tí bí ìyàwó ẹ̀ ṣe kẹ́rù báyìí lọ́sàn àárọ̀ ọjọ́ kejì obìnrin mi ti wọlé. Àárọ̀ ọjọ́ kejì báyìí tí mo fojú mi rí obìnrin mi ti wọlé. Ṣé Kábíyèsí ṣe bẹ́ẹ̀ ni? Ó ti gbé wọn sí chalet, wọ́n pọ̀ ní chalet, ṣó gbójú wọn jáde ni? Nǹkan tójú wá bá rí ní ká sọ. Ìyá Chinozo kú ńbẹ̀ yẹn. Kò tí pé 8 days tọkọ ẹ̀ tí ń gbóbìnrin wálé. In the process ipò dẹ̀ fẹ́ bímọ lóbìnrin yẹn kú. Kì í ṣọba nìyẹn o. Àbí ìgbà tí Naomi fẹ́ Kábíyèsí ṣé yà jẹ́ ń bẹ̀ ni? Ṣé yà jẹ́ ń bẹ̀? Olórí burúkú yín tẹ́ máa ṣẹ̀sín. Tó jẹ́ pé àwọn ọmọ yín ẹ̀ ní jèrè wọn. Torí ẹni tó bá gbàdúrà kó ń ga nínú ayé kò ní sọ pé kẹ́ni tó ti ga jábọ́. Gbogbo ẹni tó bá gbàdúrà pé kó ń ga láyé kò ní sọ wípé kóun yẹ̀yẹ́ àpèrè Oòduà. Gbogbo ẹni tó bá dẹ̀ ti bu ẹnu àtẹ́lu àpèrè Oòduà ó ti wá ìjákulẹ̀ ayérayé fún àtìrandíran ẹ̀. Kí ló dé tá lè bára wa sòtítọ́? Kí ló dé táwa obìnrin burú? Kí ló dé tá wicked? Àfi tó bá jẹ́ pé ọ̀dọ̀ wa ni. Àfi tó bá jẹ́ pé ọ̀dọ̀ wa ni. Ṣé obìnrin ẹyọ kan ká ọba ni? Ṣé obìnrin ẹyọ kan ṣó lè tú ọba fẹ́ ni? Ọkùnrin tí kì í ṣọba gan, obìnrin kan ó máa ná sú òun ni. Àbí gbogbo iṣẹ́ tó wà ńlẹ̀ wípé wọ́n lọ síbí, wọ́n lọ sọ́hùn, ṣé obìnrin ẹyọ kan ṣó lè ṣe ni? Ṣé àìrílégbé òun ni ó ń da Naomi láàmú? Because nǹkan tí Kábíyèsí ṣe fún Naomi tẹ́ fi advertise ọjà fún, tẹ́ fi ń bú àwọn tó kù tí wọn ò lè rìn. Ọjọ́ kan mo lọ sí abẹ́ mo wo comment section Ashley. Omi fẹ́ máa bọ́ lójú mi. Mo lọ sábẹ́ comment section Tóbi. Omi fẹ́ máa bọ́ lójú mi. Kí ló dé tí ní lára yìí pọ̀? Ẹ̀dẹ̀ ń ní àwọn people yẹn lára, ẹ̀dẹ̀ ń fún wọn ní emotional blackmailing. Ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ fún Naomi. Ẹ wá sọ àwọn èèyàn wá di ẹni tí ò lè dá ronú, tí wọ́n lè ro 1+1 pọ̀, tí wọ́n lè mọ bí tí ọ̀rọ̀ ti ń bọ̀. Ṣùgbọ́n ní 2025 tá fẹ́ mú yìí, kò sọmọ náà, ẹ gbàlú Ìbò yìí lọ ni. Ẹ gba ilẹ̀ Ìbò yìí lọ ni.
ẹ lọ máa blọ́ọ̀gì wọn bẹ̀. Kí ló dé? Kí ni ìfẹ́ ṣe fún yín? Nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣé kò ṣẹlẹ̀ rí ni? Ṣé ìwà tí Naomi wù yìí ṣé ìwà tó bójúmu ni? Arúbìnrin one tọkùnrin ò bá fìyà jẹ tí ò fi ebi pa ẹ́, tí ò fi ebi pa ẹ́ tó dẹ̀ rí lé ń gbé, tó o bá wòye percentage obìnrin tí ò rí jẹ tí ò rí mu tó ń dá bùkátà gbọ́, ìwọ fún ara ẹ wàá ronú pé wọ́n jẹ́ ìrora jókòó mi, tó o dẹ̀ ríra ẹ gẹ́gẹ́ bí ààyò ọkọ, ìwọ lọkọ ti gbé sórí. Tí o bá ń ṣojú kòkòrò, tí o bá ń ṣèwà ìkà, because I see that lady as somebody tó yẹ pé ó ní ìwà ìkà, ó kàn fi orí adé wa wọ́lẹ̀. Ó fi orí adé wa wọ́lẹ̀. Ebi ọ̀pẹ, ìyà ò jẹ́, ìwọ lọkọ gbé sórí. Tí àwọn kan bá tiẹ̀ ń bọ̀, chance tó ti ní. Wípé òkè o, wọ́n lọ sílùú òyìnbó, wọ́n lọ represent ọ̀ níbẹ̀, ìwọ ni, wọ́n lọ síbí, ìwọ ni, wọ́n lọ gbogbo bí tí tó ti fix ara ẹ tó ti ń ṣe tẹ́lẹ̀ yẹn, èèyàn ò lè gbá lọ́wọ́ ẹ. Wọn ò lè dédé gbá lọ́wọ́ ẹ. Tàbá wọn sọ pé ọmọ ò ní advisor, kò rí ìyá gidi advice ẹ wá ń kéyín wá, ẹ wá ń ṣépè fúnra yín. Ẹ wá lè dá ronú mọ́. Àfi kẹ́ wá sábẹ́ comment section, kẹ́ wá máa sọ rubbish. Tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí ọmọ yín ní ọjọ́ kan, gbogbo nǹkan táwọn olórí yẹn fèsì pátá tó bá ṣẹlẹ̀ sí ọmọ yín ẹyọ kan ní ọjọ́ kan, ẹ̀yin gan gẹ́gẹ́ bí abiyamọ ẹ̀ nílé sùn. Ó kù kó máa rìn ní títì kó máa bú wọn rìn. Kí ló dé? Lórí pé èèyàn dẹ̀ fọ́kọ. It has to stop o. Ó gbọ́dọ̀ lọ stop ní tí Naomi bá dé, tí ò bá ya kọ́ọ̀bù gbogbo yín, gbogbo àyí tó gbéṣẹ́ fún, tí ò bá ya sọ fún yín pé kẹ́ stop, àwágan ò ní gbà fún. Tí ìyá Naomi bá ń wò mí dáadáa, gbogbo àwọn tó gbéṣẹ́ because láti ìjọ tó ti sọ pé òun fi Kabiyesi sílẹ̀, òun ni fọ́làsì ò ti sinmi. Èèyàn máa ń ní fans tó jẹ́ pé àwọn mọ̀ pókè o, àwọn fans ẹ̀ nìyí o. But àwọn tó jẹ́ pé they don't do any other thing. Ju wípé kọ́ blọ́ọ̀gì pálásì lọ, wọ́n gbéṣẹ́ fún wọn ni o. Ẹ̀yin dẹ̀ lẹ gbéṣẹ́ fún wọn o. Tí ò bá ń ṣẹ̀yin lẹ gbéṣẹ́ fún wọn, ẹ lọ bá wọn sọ. Ẹ lọ bá wọn sọ̀rọ̀. Tí ò bá ń ṣẹ̀yin lẹ gbéṣẹ́ fún wọn, ẹ lọ bá wọn sọ̀rọ̀. Kò ní ṣẹlẹ̀ mọ́ o. Àní gbà mọ́. Àní gbà mọ́. Èmi ẹyọ kan ṣoṣo lẹ rí. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó máa jáde o. Tí Naomi gan ò ní rẹ́sẹ̀ fi rìn títí o. Èmi ẹyọ kan ṣoṣo lẹ sì rí o. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó máa jáde tí Naomi gangan ò ní rí ẹsẹ̀ fi rìn ní títì. Naomi was nobody when she married Oni. Torí gbogbo story orí burúkú tẹ̀ ń gbé. Naomi was now 31 years. Èmi àti òun ṣẹgbẹ́. Àbúrò ló jẹ́ sí mi. Ẹnu tí ń ṣe foundation over 10 years. Tó jẹ́ pé nínú ilé Ọ̀ọ̀ni ló ti copy gbogbo nǹkan tí Ọ̀ọ̀ni ṣe ló ń gbé jáde tí bàbá yẹn dẹ̀ ń support ẹ̀. Ẹ dẹ̀ máa fi ẹ̀tẹ́ sílẹ̀ dẹ̀ máa pàlàpàlàpà. Ṣé ọmọ 21 years ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe foundation ní 10 years? Ṣé ọmọ 21 years ló ti ní owó láti máa fi feed the thousands of people? Torí a máa jìyà ìwà tá à ń wù o. A máa kẹsàn ẹ̀ o. Gbogbo àwọn obìnrin tó jẹ́ pé ìdí ìbàjẹ́ la máa ń wà. Gbogbo àwọn obìnrin tó jẹ́ pé ìdí ìbàjẹ́ la máa ń wà. A máa kẹsàn ẹ̀. Bí mo ṣe wà yìí, títí tí máa fi kú òtítọ́ inú mi ò ní kúrò. Òtítọ́ inú mi kò ní kúrò.
mi ò monetize page mi gbogbo yín lẹ mọ̀ pé mi monetize page mi because mo níṣẹ́ mi lọ́wọ́. ṣùgbọ́n ká sọ títọ́ fún ẹnìkejì wa kó má bàa jìn sọ́fìn. tó o bá lè tí ẹlòmíì báyìí ọ̀rọ̀ ló máa sọ ọ̀rọ̀ ló máa sọ fún ẹnìkejì tó dẹ̀ máa là á ọ̀rọ̀ náà ló lè sọ fún ẹnìkejì táyé ẹ̀ máa fi ta. ṣùgbọ́n níjọ́ tí ọmọ tiẹ̀ bá máa jìn sọ́fìn èèyàn tó máa sọ̀rọ̀ fún tó máa yọ kúrò á yọjú. èèyàn tó máa sọ̀rọ̀ fún tó máa yọ kúrò á yọjú. ṣùgbọ́n tó bá jẹ́ obìnrin tó jẹ́ pé you are bittered bóyá nítorí pé ọkọ ẹ ti fẹ́ yàwó lé ẹ ìwọ náà wà happy anybody tó bá ti lè fẹ́ tó bá ti lè jẹ́ pé ó lọ ṣe ìyàwó níbì kan báyìí tó bá ti gbé kéèsì ẹ̀ wá you will condemn it you will kick against it. àwa ṣe títí tí àgbàgbé tradition a ṣe títí tí àgbàgbé culture a ṣe títí àgbàgbé pé ọba ò lè fẹ́ yàwó kan ní obìnrin tí kìí ṣe pé ebi ń pa tí kìí ṣe pé ọkọ ń lù ẹ́. Naomi níbi tó wà nǹkan tó ṣe yìí ò dáa o. nǹkan tó ṣe yìí kò dáa tó o bá dẹ̀ ń jáde níbẹ̀ kó o lọ ṣàtúnṣe gbogbo àwọn blogger Igbo tí wọ́n blọ́ọ̀gì palace Ọ̀ọ̀ni lójoojúmọ́ torí àwọn ọmọ ọ̀fẹ́ ní lajúlẹ̀ mọ́ lọ́sàn-án lóru la máa ṣe meeting ní lajúlẹ̀ mọ́ kí tàlùbọ́ kò sí ní lajúlẹ̀ mọ́ kẹ́ ẹ sọ palace tiwa kẹ́ ẹ sọ dìgbà àkólẹ̀ fọmọ Igbo. ẹ̀yin lẹ máa mú gbogbo ìyàwó tó wà ní ààfin pátá àwọn ló ní nickname lẹ́nu ẹ̀yin olórí burúkú blogger yìí. ẹ máa pè kán ní olórí TikTok kí ló dé ẹ ṣe títí ẹni ọmọ tí tó bíbí ẹni ọmọ àlè ni tweet yẹn kì í ṣe original ẹ̀yin ní kẹ́ lọ mú original wá. ọjọ́ tí ọmọ Naomi ṣe birthday tí kan nínú àwọn olórí tó celebrate ọmọ ẹ̀ ẹni not at this time ẹbẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní blog ẹ̀ ẹni ẹ̀ ṣe celebrate ọmọ Naomi lọ́wọ́. kí ló dé ṣé ẹ̀fọ́ ń lé ẹ̀fọ́ láwo ṣé àwọn yẹn ló lé Naomi àbí Naomi ni ò ní sense. tó jẹ́ pé ọ̀rọ̀ ìgbéyàwó tó yẹ ká ẹ yanjú nígbà tí ayé social media ò dé ṣé obìnrin oníṣòro ní ọkọ wọn ọmọ bó ṣe ń sọ̀fù ẹ̀. ìtìjú wípé ọ̀rọ̀ ti dórí afẹ́fẹ́ kò jẹ́ kẹ́ ẹ lè sọ́ọ̀fù pọ́blẹ́mù yín mọ́ táwa ló wá ń ṣe yín. bàbá mi Isiaq Owólabí bí èmi ṣe wà yìí kò sí ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kankan bẹ́ẹ̀ nítorí pé kò sẹ́ni tó ń bọ́ mi Olódùmarè ló ń bọ́ mi oyè yìí tí mo dẹ̀ máa fi kú èmi òtítọ́ mi ò ní kúrò lẹ́nu mi torí ibi tí irọ́ bá wa dé nílẹ̀ yìí òun láwa yìí ká rí funfun ká máa pè ní dúdú ẹni tó yẹ ká bá wí á filẹ̀ a máa bá ẹni tí ò yẹ ká bá wí wí. tí kò bá ń ṣe pé out of disrespect tí a bá sọ pé Wúrà Ọlágbà tó kúrò ní pálásì ó kọ ọ ni òun náà sọ ó lọ ṣé òun bímọ because obìnrin tó bá ti lè bímọ fọkùnrin kò sí bí orúkọ ẹ ṣe lè parẹ́ mọ́. kò sí bí orúkọ ẹ ṣe lè parẹ́ mọ́. gbogbo wa náà ẹ jẹ́ ká gbé sẹ́ǹsì wa kalẹ̀ ẹ jẹ́ ká gbé sẹ́ǹsì wa kalẹ̀ ṣé ìwà tí Naomi wù tó wá bọ́ sórí afẹ́fẹ́ tó wá sọ pé òun fẹ́ ọkọ òun sílẹ̀ lórí afẹ́fẹ́ ṣé ó dání gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run tó pera ẹ̀ àtẹni tó ní ẹ̀kọ́ nílé tí ò tiẹ̀ wo àpèrè yẹn bó ṣe ẹ́fì tó.
èmi àti yín ṣàkọ́kọ́ wa lórí social media ni o torí pé ọkọ tiwa kì í ṣe olókìkí ṣe wá kọ́ ládùúgbò ṣọ́ba àlú bí tẹ́ ti fẹ́ ọkọ ṣọ́ba àlú yín mọ̀ pé kọ́kọ́ yín because ẹ̀ lè sọ títọ́ nínú gbogbo ojú tó wò mí a sì máa rí divorce 5 àbí 10 ṣé ọba àlú bí tẹ́ ti kọ́kọ́ yín ṣé ó mọ̀ pé kọ́kọ́ why bẹ́ẹ̀ ni ìyá mi ta ló mọ̀ Naomi tẹ́lẹ̀ ta ló mọ̀ òjíṣẹ́ Ọlọ́run ni o she's a prophetess she's a this she's a that àwọn tó kù yẹn kọ́ wọn ń ṣèyàn tó bá jẹ́ ìwọ obìnrin tó ń wò mí ló bí wọn wàá ní kójú wò wọ́n pa wàá ní kọ́ má ní ìsinmi ṣẹ́yìn òbí ti yí ṣé mi òbí tèmi ṣé mo gbàdúrà pé káwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ fọmọ mi tí mo bí nítorí èèyàn kan ṣoṣo tó bá jẹ́ pé o ṣe lóògùn ni oògùn yẹn ti bàjẹ́ tó bá jẹ́ pé ó lò ní nǹkan ni oògùn yẹn ó ti bàjẹ́ torí tèmi bá tẹsẹ̀ bọ̀ tí bá tẹsẹ̀ bọ̀ àfi tí àwọn òbí ẹ̀ tí wọ́n bá bọ́ sórí social media tí wọ́n tètè ya sọ pé àwọn ò fẹ́ yín blogger yìí mọ́ even tá bá ní pé ká tún wò ṣé tí ó bá di ọjọ́ iwájú tàdé ní ká wò ṣé inú ẹ̀ máa dùn sí nǹkan tó ń ṣe fún bàbá ẹ̀ ó kọ̀yàn sílẹ̀ tó bá kọkùnrin sílẹ̀ inú ìbànújẹ́ ló máa wà bójọ́kùnrin ló kọ obìnrin kò lè wá bì látijọ́ tó ti kọ́ sílẹ̀ tó ti fi wọ́lẹ̀ kò tún wọ́rì ó tún gbà ká mú ẹ wojọ́ tí bàbá yẹn ń ṣe Thanksgiving mo feel pain ni wọn ni bó ṣe ń sọ̀rọ̀ wípé wọ́n fi kinní kan bú àwọn wọ́n fi gbá bú àwọn kéèyàn tó lè sọ̀rọ̀ yẹn ní public ẹ mọ̀ pé ìṣòro yẹn ó ti gbé sínú ó ti nọ́ọ̀sì ìṣòro yẹn sínú tipẹ́. tí ò bá ń ṣe pé orí adé ni tó bá túkàsà ju bẹ́ẹ̀ yẹn lọ fún yín ẹ mọ̀ pé ó ti la nǹkan kọjá kí ló dé lórí pàdé fẹ́ obìnrin ẹyọkan ṣoṣo tó bímọ ẹyọkan ṣoṣo fún ni. obìnrin tá a fìyà jẹ obìnrin tá a lù obìnrin tá a pe tiẹ̀ bákan àbí kábíyèsí pe tiẹ̀ bákan ni ní ti èmi àti yín tẹ́ ẹ̀ ń wò mí ṣé kábíyèsí yẹ̀yẹ́ Naomi ni ṣó fi wọ́lẹ̀ níbi kankan rí ni. ṣé máa yóò wá dísáàvù kò dé kábíyèsí ò dísáàvù ìsinmi. gbogbo nǹkan tẹ́ ń ṣe pátá bí ìgbà tẹ́ fẹ́ dojúkọ wá nífẹ̀ẹ́ ni àdẹ̀ nígbà. ó náà ló ń sọ yìí kò sẹ́ni tó mọ Naomi níbi kankan náà ṣe ẹ wo picture yìí ẹ wo picture yìí tí mo gbé sójú screen mi gbogbo bó ṣe di pé ó rí télọ̀ gidi tó ń gbé aṣọ sí lọ́rùn nísìnyí ipò ayaba tó wà ní. àwọn opportunity kan wà tó jẹ́ pé ó fi ń rówó tí ò lè sọ fún yín tó jẹ́ pé kábíyèsí ti sílẹ̀ fún nígbà yẹn. ẹ má bá èèyàn gbé ìka o ẹ má bá èèyàn gbé ìka ẹ má bá èèyàn dá ẹ̀bi fún aláre ẹ má bá èèyàn ṣe ìpéjọpọ̀ ibi lórí ẹni tí tó wà innocent. nísìnyí tí Tadéníkáwò bá dàgbà tó wá rí gbogbo àwọn Igbo bloggers yẹn tó wá rí gbogbo nǹkan tó ti fi bàbá òun ṣe ṣé inú ẹ̀ máa dùn
ṣé inú ẹ̀ máa dùn sí Naomi because tó bá jẹ́ àwọn ọmọ mi ni wọ́n they will question you wọ́n máa question ẹ tó bá ní ọmọ tó ní làákàyè wọ́n sọ pé kí lẹ̀ ń ṣe nígbà tẹ́ rí pé wọ́n báyé bàbá òun jẹ́ báyìí kí ló dé tẹ́ ẹ̀ sọ̀rọ̀ mọ́mì mi. bàbá mi kò ẹ kálẹ́ sà kí ló dé tẹ́ ẹ̀ sọ̀rọ̀ mọ́mì mi. àwọn ọmọ títa tó bíbí àti tọ́wọn tó kù máa tún bí tí àwọn ọmọ yẹn bá dàgbà ṣé wọ́n máa nífẹ̀ẹ́ Tadé ní káwò because oore tẹ́ ẹ ṣe fún Naomi tí Naomi dẹ̀ believe pé ẹ help situation ó máa ké sí gbẹ̀yìn kò tí ì ké ń sìn kò tí ẹ̀ tí ì sí ẹkún ó sì atẹ́gùn ló sì ń fẹ́ sí atẹ́gùn ló sì ń fẹ́ sí kò tí ì mọ̀ nǹkan tó ń wọ̀n. ẹ̀yin fún ara yín tẹ́ wà nílé tẹ́ ń wò mí tíyàwó yín tó ṣèkà fún yín ẹ lè sọ fún yín pẹ́lẹ́dà yín ò mú tó ṣe ìkà ní òtítọ́ ìdàbà ọ̀rọ̀ sísọ ìdàbà ìkà original ẹ lè sọ fún mi pé kò jìyà ẹ̀yin tí ó dẹ̀ jẹ́ pé ọkọ yín ṣèkà fún yín tẹ tọ́lọ̀ wá kẹyìn ẹ forí jágbó ẹ tẹ̀fọ́ ẹ tata ẹ tọ́mọ ẹ lè sọ pé ẹ rí ìjìyà yẹn lára bàbá ọmọ yín tí Naomi ò bá put an end sí àwọn blogger tó ń lò against Bọ́lá Sọ̀ni ó máa sunkún ọjọ́ iwájú ó wà fún ẹ kú ọjọ́ iwájú. nítorí pé torí gbogbo nǹkan tá a bá ń ṣe lénìí nítorí ọmọ ni èmi gẹ́gẹ́ bí ọmọ bí ẹnìkan ìwà tó ń wù yẹn ọmọ ẹ ò lè bá oore wá sí ìsàkánì ibi tí n bá gbọ́ tí n bá fi lè gbọ́ wípé ọmọ Tadé ní káwọ yẹn ó bá oore kan débì kan tí mo mọ̀ máa sọ pé ọmọ yẹn ẹ gbọ́dọ̀ dá lóhùn torí mo ti mọ̀ pé ìyá ẹ ló máa ní glory oore yẹn torí pé ní ìgbà tí ìyá ẹ tó fi ọba sílẹ̀ ìwà báyìí ni wọ́n wù bẹ́ẹ̀ náà ni ẹlòmíì ló máa dúró de ọjọ́ iwájú ẹlòmíì dẹ̀ máa sọ pé ọmọ òun ò lè fẹ́ Tadé ní káwò sẹ́ kò lè fẹ́ sẹ́ ìwà báyìí ni ìyá ẹ̀ wù à ń sọ fún wa pé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwa obìnrin káyé máa wà self-centered káyé máa hùwàkiwà káyé máa ṣe bí ìgbà tó jẹ́ pé àwa nìkan ká máa rántí destiny àyànmọ́ position ká máa wò mọ́kùnrin lára ọkùnrin tó bá ti kúrò ní ọkùnrin wípé ọkùnrin tí kìí ṣe chief tí kìí ṣe ọba tí kìí ṣe olórí aládé gbogbo ìṣọwọ́ tó máa fi dá sí tó máa fi náà advice ìyàwó ẹ̀ ó yàtọ̀ sí ìwọ tó jẹ́ pé ọkọ ẹ̀ just you and him. Yes ẹ ṣe jàre ìyá mi ẹgbọ́n kan tí ìyá yẹn sọ wọ́n ní pé tí blogger bá ṣe ń continue láti máa jáde ká máa wà against Naomi ni òótọ́ dẹ̀ ni because those women tó wà nínú ìgà they are innocent people tọ́mọ náà dẹ̀ nẹ́lẹ̀dá wọn á dẹ̀ ti lè kọ́ wípé wọ́n máa fọ́ba á ti lè kọ́ pé wọ́n máa fọ́ba tó o bá ní wọ́n lára á dúró de ọmọ tìwọ́ náà lọ́jọ́ iwájú á dúró síwájú di ọmọ tìyẹ́ náà lọ́jọ́ iwájú. ṣùgbọ́n ó wá bọ́ sórí ayélujára lójoojúmọ́ àwọn blogger yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní convince àwa èèyàn àwa bẹ̀rẹ̀ sí ní rí Naomi as saint a bẹ̀rẹ̀ sí ní rí gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run èmi number one person mo kọ́kọ́ mọ̀ pé kì í ṣe ẹni gidi rárá for the fact that pé you are a prophetess you went ahead to gbé abẹ́ ẹlẹ̀ fún abọ̀rìṣà
ẹni tí mo kọ́kọ́ bímọ fún gbàmù Celestial Church Shepherd ni lẹ́yìn tí mo ti filẹ̀ tó rí pé mi ò má rì ó bẹ̀ mí pé kí n fẹ́ òun mo sọ pé rárá ó ní kò sẹ́ni tó lè ṣe bẹ́ẹ̀ mi ṣe tèmi òun náà máa ṣe tòun mo ní báwo ló ṣe jọ papọ̀ because tí máa wá sí ṣọ́ọ̀ṣì ẹ máa sọ pé èṣù máa kú èṣù máa jóná èṣù máa ṣe ibi tẹ́ bá dẹ̀ ti ń sọ yẹn tí ní problem pẹ̀lú èmi torí èmi ọmọ èṣù lèmi èmi àti èṣù lájọ ń jẹun èmi àti èṣù lájọ ń jẹun ìgbà tó bá dẹ̀ jẹ́ pé èmi àti èṣù lájọ ń jẹun tí wọ́n kẹ̀dẹ̀rẹ́ tó jẹ́ pé sàtánì yìí lẹ yí sí èṣù tiwa tó jẹ́ baba ńlá wa we are going to have issues ìdí tí mi fi fẹ́ ọkọ mi yẹn mọ́ nìyẹn ìdí tí mi fi fẹ́ mọ́ nìyẹn nítorí pé ìgbàgbọ́ mi àti ìgbàgbọ́ ẹ̀ ò papọ̀. So what will I say? He's not just a Christian, he's a church owner. Ẹni tó ní church ni. Ó tún gba ark diocesan, ó gba ark diocesan. Ìgbà tí mi àti ẹ̀dẹ́ fẹ́ra kẹ̀dẹ̀rẹ́ sọ̀víọ̀ ni. Ẹ̀yin náà wo ìrìn àjò yẹn. Òun náà dẹ̀ realize pé okay ìgbà tóun fẹ́ mi ọmọdé ṣe òun ṣe àwọn nǹkan yẹn ò proper ó dẹ̀ padà wá tó bẹ̀ mí báyìí ìjọ yẹn gan tó bẹ̀ mí gan èmi gan ti fẹ́ fall mo wá sọ pé kò lè work because òun ní fún mi ní ìsinmi èmi kẹ̀dẹ̀ kíní ń gbá lára mi ó ń gbá lára mi gidi bẹ́ẹ̀ náà ni Jésù ṣe ń gbá lára Naomi tó dẹ̀ mọ̀ pé Jésù yẹn ń gbá lára òun kí ló mú lọ gbé abẹ́ ẹ̀lẹ̀ fún ọ ni tí ò bá ń ṣe olè ojú kòkòrò ẹni tó bá yẹ kẹ́ ẹ bá wí ẹ̀ ní bá wí àdọ́gbọ́n fi style kó ọrọ̀ jọ àdọ́gbọ́n fi style lórúkọ àdọ́gbọ́n fi style jẹ́ ènìyàn àwárí ìkan lára àwọn Yorùbá blogger wa lọ́sàn-án yìí tó wá sọ wípé kí la lè kọ wípé Naomi ṣe wípé she's just good that fact alone there's nothing you can say to me because I have that personal encounter that personal experience with it tí mi ò dẹ̀ fall tó bá nínú rẹ lásán máa júwèé àgbo tó máa lò tó bá ní ọ̀tọ̀ ògùn lásán máa júwèé ṣé inú ṣọ́ọ̀ṣì ni máa ti lọ máa júwèé ògùn tó máa fi wo bóyá ọ̀tọ̀ ta mọ́lẹ̀ àbí ìṣẹ̀jẹ̀dọ̀ mímú ẹ̀ ṣé inú chọ́ọ̀chì ni mo ti fẹ́ lọ máa júwèé fún wọn tí wọ́n ní sọ pé irú ìyàwó wo ni shepherd wá fẹ́ yìí ṣé mi ní padà ní problem ṣé òun fún ara ẹ̀ ò ní padà wò pé kóun fẹ́ ìyàwó mi tó máa jẹ́ pé tó máa understand ẹ̀sìn òun ṣé wọ́n ní padà pa mí tì kí kúkú wà láyé mi kí kúkú wà láyé mi kí má fọkọ ó pè mí ju pé kí n wá lọ tí mo ti rí nǹkan yìí ọjọ́ kan ṣoṣo pátá ọjọ́ kan ṣo nínú ọdún ni wọn kì í rúbọ ní Ifẹ̀ ọjọ́ yẹn kẹ̀dẹ̀rẹ́ kábíyèsí nìkan ló mọ̀ ṣé Ìgbò ni Naomi ni ṣé Ìgbò ni ta máa sọ pé bóyá ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá òye ó wá lọ síbẹ̀ ó wá fi ọ̀kánjú wá lọ síbẹ̀ kábíyèsí wá sọ ẹ́ dèèyàn kábíyèsí wá sọ ẹ́ dèèyàn ẹ ṣe jàre star happy kábíyèsí wá sọ ẹ́ dèèyàn nílùú Àkúrẹ́ tó wà ta ní mọ̀ ẹ́ ní prophetess ó wá di èèyàn tán ó wá di gbajúmọ̀ ìwọ tó nẹran lẹ́yìn ọrùn tó jẹ́ pé kí ni ìyàtọ̀ èmi àti Naomi kí ni ìyàtọ̀ ẹ̀ nígbà tó fẹ́ ọ kábíyèsí ó wá di èèyàn tán wọ́n fọ ara ẹ̀ ó wá ń dán gbinrin owó bẹ̀rẹ̀ sí ní hàn lára ẹ̀ ilẹ̀kẹ̀ bẹ̀rẹ̀ sí ní fìtì ẹ̀
Kabiyesi yẹn lẹ wá lọ gba iṣẹ́ lẹ wá lọ gbéṣẹ́ fún àwọn blogger kí wọ́n máa blog ẹ̀ wípé ó fẹ́ yàwó ó ṣe kinní kan àwọn ìyàwó tó fẹ́ wọn wúlò wọn ṣe olórí lágbájá olórí TikTok olórí gbádá kan ní orí àpèrè ẹni tó dá ẹ lọ́lá wádìí nǹkan tẹ́ ẹ máa fi máa gbámẹ̀s tí Naomi ò bá ṣọ́ra ẹni tó bá mọ̀ ọ́ rí kó tètè sọ fún kékeré la rí o torí ẹni tó bá ṣèkà fún èmi tó bá ṣèkà fún èmi bó betray mi bó hùwà tí ò dá sí mi ó máa jẹ́ ìyá ẹni torí mi ò kì í ṣe bálabàla pẹ̀lú yàn bẹ́ẹ̀ náà lèyí tẹ́ ń wò mí ẹni oníkálukú lórí ló ní nǹkan tó máa ń jà fún ọba tí gbogbo irúnmọlẹ̀ ń gbénú ẹ̀ orí tán ní ìhòhò orí tán ní ìhòhò ó dẹ̀ bọ́ sí gbangba ó dẹ̀ divorce ẹ̀ ẹ̀dẹ̀ ń kọ́ntínú láti máa sọ pé ìwà gidi ló wù ẹ̀dẹ̀ ń kọ́ntínú láti máa sọ pé ọmọ yẹn gbọ́dọ̀ sá fún ọmọ kékeré ni ó gbọ́dọ̀ sá fún ẹ̀mí ẹ̀ ibi tó fi kí yín tẹ́ ẹ̀ fi lè dáronú nìyẹn ọmọ yẹn gbọ́dọ̀ sá fún ẹ̀mí ẹ̀ ọmọ kékeré rẹ̀ wọ́n wá lọ jù sí àárín àwọn wolf pẹ̀lẹ́ o ọmọ kékeré tó gbọ́n ọgbọ́n wípé kóun dé ọ̀dọ̀ olórí aládé gbogbo kóun lọ lọ́kàn bẹ̀ nílé àbọ̀rìṣà tó jẹ́ pé òrìṣà ló ń bá sùn kéèyàn bá mi sùn sí kó sọ pé òun ò bórìṣà sùn torí gbogbo inú ilé mi pátá ní òrìṣà wà tí bá jí làárọ̀ èmi àtòrìṣà lájọ ń kiss èmi àtòrìṣà lájọ ń sọ̀rọ̀ èmi àtòrìṣà lájọ ń ṣe tí bá kúrò báyìí tí mo bọ́ síbẹ̀ yẹn inú yàrá òrìṣà ni máa bọ́ sí kéèyàn wá sọ wípé òun ìgbà tóun fẹ́ bá èmi sùn òun ò bórìṣà sùn ká tó wá sọ wípé ẹni tó jẹ́ pé gbogbo òrìṣà tó wà ló ń gbénú ẹ̀ àwọn irúnmọlẹ̀ yẹn ló ń gbénú ẹ̀ àbí adé ààrẹ tí kábíyèsí ń dé yẹn wọn ò mọ túmọ̀ ẹ̀ kó wá ṣe nǹkan tó kó wá ṣe atrocities tó yẹn káwọn èèyàn dẹ̀ máa believe pé you are still right you are still the best life goes on you have done it àwọn yẹn dẹ̀ ti gbà kámú wọ́n dẹ̀ ti ń wù ẹ́ bẹ́ẹ̀ ni ó wà wí ẹ̀pọ̀ bá ni ó dẹ̀ àwọn èèyàn kódà ìgbà tí wàhálà yìí ṣẹlẹ̀ ṣé tí wọ́n rí nǹkan tó tiẹ̀ wá bí mi níjù ní pé kò lọ sílé pásítọ̀ ló yẹ kó lọ fẹ́ o ó ti mọ̀ pé gbogbo ọlá yẹn ó jayé mẹ́rin ó jẹ ayé kò ṣe lọ sọ́dọ̀ pásítọ̀ kó lọ wo bóyá òun máa jẹ ayé tó jẹ yẹn ẹ̀yin blogger ẹ̀ ní jèrè torí èmi gan ò ní gbà fún yín adẹ̀pọ̀ tá a máa jáde èmi ní kọ́lẹ́ṣì rí ìgbà tí ilé ayé bá sún Naomi fún ara ẹ̀ torí pé blog Naomi òun ni Naomi náà ṣe ń bìlífù pé ìwà àkúrẹ́ òun lè wù fún wa ìgbà táwa náà bá bẹ̀rẹ̀ sí ní nílára tó bá rí ìnílára tí ò ní rí ní ọ̀sẹ̀ kan wọn ò ní kọ́kọ́ tó bọ́ta kó tó sọ fún yín pé kẹfò òun lọ pé òun ò gbéṣẹ́ fún yín mọ́ wọn ò ní kọ́ kó tó sọ pé òun ò gbéṣẹ́ fún yín mọ́ èmi ò kúkú gbowó lórí Facebook David ara sọ pé monetization ló ń ṣe wọn. Yes, that baba lover ó yá ẹ wo reactions ẹ̀yin èèyàn tẹ́ bá ti kúrò ní live yìí ẹ lọ wo fídíò
ibi tí bàbá ti ṣí Ọ̀jájá park l'Ákúrẹ́ ẹ lọ wo fídíò yẹn ẹ lọ wo ìgbà tí Naomi dé Naomi tó jẹ́ pé tó bá máa kí Kábíyèsí ó máa kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì ní kẹ́ lè mọ̀ pé bàbá fèkì onírọ́ oníjìbìtì àwọn nǹkan yẹn ló fi win àtìmánu yẹn gbogbo ẹ̀yin olórí tó kù tẹ́ bá ń wò mí tẹ́ bá ti fẹ́ kí Kábíyèsí Onírìṣà ẹ kúnlẹ̀ ẹsẹ̀ yín méjèèjì ẹ máa kúnlẹ̀ ẹsẹ̀ yín méjèèjì àwọn nǹkan yẹn ló fi win àti Kábíyèsí àwọn nǹkan yẹn ló fi win àti wọn ó wá débẹ̀ ó wá mọ́mọdé ó wá lóṣò ó wá fi ń kí Kábíyèsí mo kọ́kọ́ ibi tí mo wà mo kọ́kọ́ wò báyọ̀ ó dàbẹ̀ ní pé kí n sẹ́rí mọ́ láyà láti inú fóònù ni bàbá ìtàn gidi tó bá jẹ́ pé ìwà yẹn ìwà ẹni tó jẹ́ permanent ìwà anytime ló máa wù níwà tó bá divorce wọ́n ló divorce ó dẹ̀ mọ̀ kọ́kùnrin yìí ó nífẹ̀ẹ́ ó wá ìwọ́dẹ̀ ló divorce lọ́nà ìwọ̀sí ó wá fẹ́ kí nìyẹn bàbá ọmọ ẹ ó lè kúnlẹ̀ ẹsẹ̀ méjì ó wá gòṣò fún Kábíyèsí odindi ọba aládé olórí aládé gbogbo ó gòṣò fún ìgbà tó wá gòṣò fún ẹ wá wo ẹ lọ wo fídíò yẹn Kábíyèsí ṣàtúwá ń ta sí wọ́n tún wá ń bá sọ̀rọ̀ gbàtẹ́yà lòun náà wá bẹ́ẹ̀dì lòun náà wá ń bá Kábíyèsí sọ̀rọ̀ tó bá jẹ́ àwọn ọmọ ọ̀sìn yìí ni níwọ̀nba ìgbà tó ti mọ́ ọmọ wọn dúró yẹn wọ́n máa gbé ojú sókè fún ẹni ẹ̀yin náà ò lè sọ bẹ́ẹ̀ nǹkan tí Kábíyèsí ṣe fún Naomi níta gbangba yẹn despite kó ti yẹ̀yẹ́ wọn online yẹn ṣé tó o bá dán ọ wò pẹ̀lú ọkọ ẹ tó fẹ́ nílé báwo ló ṣe máa wò ẹ́ báwo ló ṣe máa wò ẹ́ ṣebí gbogbo ibi tí wọ́n sì tò sí lẹ́ni ibi tí wọ́n jókòó sí táwọn olórí jókòó sí àti Kábíyèsí àtàwọn dignitaries ló jókòó sí á jẹ́ àwọn ọkùnrin ìsìn wọ́n máa ní kó lọ jókòó sẹ́yìn ẹ̀yin congregation ni ẹ̀yin náà lè sọ pé bẹ́ẹ̀ ni pé mo parọ́ àbá ọ̀rọ̀kùnrin tó ń ṣe bẹ́ẹ̀ ìwọ́gọ́ tó ti mọ̀ pé pàpà lugi lọ́kọ tó fẹ́ ẹsẹ̀kẹsẹ̀ tó bá ti mọ́ ọmọ fún ló ti máa lọ jókòó sẹ́yìn because òní fẹ́ kó embarrass ẹ òní fẹ́ kó embarrass ẹ tó bá yẹ mọ́ ọmọ fún báyìí ọmọ lọ jókòó sẹ́yìn àgbo ni ẹ̀yìn àgbo ló ti máa wò ó lórí ìyẹn lásán àwọn blogger yìí blọ́ọ̀gì ẹ̀ o wọ́n blọ́ọ̀gì ọ̀ nípa ni Abọ́lájí Àbíbù Tọ́lání I'm speaking rubbish láṣẹ Olódùmarè gbogbo nǹkan tí ojú Onírìṣà ń rí àti gbogbo àwọn olórí tó wà ń bẹ̀ tó jẹ́ pé èèyàn ló bí wọn gbogbo ọmọ tó bá tara ẹ̀ jáde gbogbo ẹ̀ lójú wọn máa bà ń bẹ̀ tó bá bí ọkùnrin ọmọ ohun tí Naomi ṣe fún Onírìṣà wá ṣe fọmọ ẹ̀ ọmọ ò ní ríyàwó gbé sílé kò ní ríyàwó gbé sílé ìyá ọmọ ẹ̀ báyìí àforí ṣe àfọrù ṣe fóbìnrin obìnrin ẹ̀ ò dẹ̀ ní kò ní wo kó jẹ́ nǹkan kan wàá wá mọ̀ pé ọ̀rọ̀ ẹnu tó o ti sọ rí òun ló ń kó bá ẹ tó bá dẹ̀ jẹ́wọ́ náà ni ìyàwó tó gbé sílé tó rò pé bóyá o ti fẹ́ yàwó á dàrú fún a sọ pé àìṣe dídì òun ṣẹ̀ṣẹ̀ rí ni a wá bọ́ sórí ayélujára lọ gbé kéèsì ẹ fún blogger a wá ṣe fún ẹ fún oṣù kan tó ò bá ní láǹdì sọ hospital kó sọ pé mi kọ́ àníwèrè nìyí ẹ máa ṣe bí olórí burúkú ẹ máa ṣe bí olórí burúkú tí ẹ bá débi tí ọ̀rọ̀ bá wà bẹ́ẹ̀ ni ìyá mi stay happy ṣó lè dán orí burúkú yàwó pẹ̀lú Olúwo ṣó lè dán wò
kó kọlù wò sílẹ̀ kó wá sì tún wá mọ́mọ́ wá kó wá jókòó sí inside ibi tó jókòó sí kò ní lọ sọ fún ìwé kó lọ jókòó sẹ́yìn àgbo torí ẹ̀ ń ṣe bí olórí burúkú ṣé nǹkan tí Naomi jẹ́ ń ṣe ó jẹ́ kó tó wọlé Ọ̀ọ̀ni ni àbí gbogbo àwọn ọmọ ọlọ́lá tí Kábíyèsí fẹ́ǹsìn èwo ni Naomi dá tó nínú wọn kó tó fẹ́ Kábíyèsí èwo ló dá tó Kábíyèsí ló sọ gbogbo ìran wọn di ọlọ́lá àti ìyá àti gbogbo àbúrò àtẹ̀gbọ́n wọn òun ló sọ wọ́n di nǹkan ló sọ wọ́n di gbajúmọ̀ tóun náà wá ní personal person tó ránṣọ fún influence Kábíyèsí pé wọ́n ti ránṣọ fún níbẹ̀ òun náà ló sì lòdì sí kò wọ́n ṣe ti máa gbé aṣọ yẹn sí lọ́rùn kó tó di pé wọbẹ̀ àbí àrí statue ẹ̀ kó tó wọbẹ̀ àrí àwọ̀ ẹ̀ kó tó wọbẹ̀ àdẹ̀mọ́ bí àwọ̀ ẹ̀ ṣe rí kó tó kúrò ńbẹ̀ kí ló dé tẹ́ ẹ ya wèrè tó jẹ́ pé òtítọ́ yín ó di problem fún yín láti sọ olórí burúkú kan tiẹ̀ pè mí ó ní obìnrin ṣàlèmí náà ó yẹ ká máa cover ara wa níbi èmi ò bá yàn cover orí burúkú o èmi ò bá yàn cover orí burúkú nítorí pé mo mọ̀ pé orí burúkú ò lè ṣọmọ mi lọ́jọ́ iwájú. ṣé tẹ rí èmi advice ẹ gẹ́gẹ́ bí abiyamọ gẹ́gẹ́ bí ìyá mi ṣe àpì ṣe sọ èmi mo lè advice ẹ you see òun ló ń sọ yẹn olórí burúkú ẹ wọn ní Ankara ló wọ̀dé palace Ankara ló wọ̀dé palace ó wá di pé òun náà di fashionista ó wá sọ̀rọ̀ ẹ̀ di celebrity gbogbo ibi tó bá dé ló máa gbé fídíò ẹ̀ ló máa fi máa tákù àwọn obìnrin àwọn ọmọ rẹ̀ tó wà ńbẹ̀ tí ẹ̀yin bá sọ pé ẹ̀yin ò ní gbọ́ tí Naomi bá jáde nínú ẹ̀wọ̀n tó wà tí ò bá lọ wọ́n ọ̀nà àwọn blogger tó ń gbéṣẹ́ fún èmi o kò lè mú mi o torí kò tẹni tó rán mi níṣẹ́ ẹlẹ́dàá mi ló rán mi níṣẹ́ gbogbo nǹkan tí n bá ṣe pátápátá tí n bá gba directive látọwọ́ wọn irúnmọlẹ̀ mi ò kí ṣe èmi ò ní stop láti máa blog òun náà àwọn ọmọ fẹ́dẹ̀ máa blog ẹ̀ kò ní rẹ́sẹ̀ fi rìn nǹkan tí àwọn olórí tó kùn fèsì yẹn á fèsì ẹ̀ ọdún tuntun kó má di ọdún ẹ̀sìn fún ìtorí ẹ̀ kó tètè á lọ stop gbogbo nonsense yẹn èmi gẹ́gẹ́ bí ẹnìkan tó bá ní kí advice ẹ̀ máa advice ẹ̀ pé arábìnrin padà lọ sílé ọkọ ẹ̀ padà lọ sílé ọkọ ẹ̀ abánidá bí ọ̀rọ̀ mọ́mì mi wọ́n ní abánidá kì bá ní ran abániran kì bá ní débẹ̀ abánidébẹ̀ kì bá ní ìgbé àwọn gbogbo àwọn olórí burúkú advisers àtàwọn wèrè tán comment abẹ́ page mi tí ìran wọn bá mú Kábíyèsí Onírìṣà wálé lọ́kọ wọ́n máa bẹ́ mọ́ ni o àwọn wèrè yìí o àwọn wèrè yìí o wọ́n máa bẹ́ mọ́ ni o wọn ò ní sọ pé olórí ti kún ààfin o wọn ò ní sọ pé olórí ti kún ààfin wọ́n máa bẹ́ mọ́ ni wọ́n wá rí kéèsì oníkéèsì wọn ò lè sọ títọ́ wọn ò lè sọ títọ́ ó dìgbà tá bá bẹ̀rẹ̀ sí ní lọ ń gbé picture ìgbà tó fẹ́ Kábíyèsí tá bẹ̀rẹ̀ sí ní gbé jáde táwa náà bẹ̀rẹ̀ sí ní gbé jáde oṣù kan tó fẹ́ Kábíyèsí oṣù kejì kan tó fẹ́ Kábíyèsí oṣù kẹta tó fẹ́ Kábíyèsí ìgbà tó pọ́dún kan. ọkọ mi ọlọ́wọ́ orí mi ṣebí wàhálà kọ́ mi láti pilẹ̀ṣẹ̀ wa kò ń ṣọkọ ẹ̀mọ́sìn olórí burúkú yìí gbogbo yín wá ń wáyé jọ Kábíyèsí àwọn lọ́wọ́ nídìí ọ̀rọ̀ ẹ̀ kí Kábíyèsí fi kọ́ ẹ̀pù ẹ̀ Kábíyèsí ẹ̀pù ẹ̀ kọ́ bá dá sí ọ̀rọ̀ kọ́ bá ṣe kinní kan tó bá jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ni Kábíyèsí tó bá jẹ́ bàbá ẹ̀ ni Kábíyèsí obìnrin á fi wọ́lẹ̀ lórí social media
ayé lọ́wọ́ pé kó máa tọ́jú bọnú ilé ẹ̀ kó máa fún ní sinmi á wá fọwọ́ lẹ́rán tó yẹn wàá tí wọ́n máa wò kó tí wọ́n máa ní lára. mi ò rí èèyàn tó soft tó Onírìṣà rí látijọ́ tí mo ti rí pé mò ń wò wọ́n distance mi rí ẹni tó soft bí wọ́n rí. mi rí ẹni tó soft bí wọ́n rí lẹ́yìn ọkùnrin ìsìn lẹ́yìn ọkùnrin ìsìn ọkùnrin gan-an ó ti rí wọn sí ṣọ́ máa ti ẹ̀gbá ẹ́ láyè ni ṣọ́ máa gbà ẹ́ láyè gbogbo wèrè tó fẹ́ ṣe ni. tí obìnrin náà bá rí pé ọkùnrin soft wọ́n ní máa fi gbogbo ìwà wèrè tí ẹ̀yin obìnrin ìsìn tẹ́ ẹ gbé wọ̀ wọ́n ní máa gbé wọ̀. ọkùnrin mi kẹ̀dẹ̀rẹ́ wọ́n ti forí ẹ̀ náà nu pátá ti fi fọ pátá wọ́n ti fi pátá gbá orí ẹ̀. gbogbo nǹkan tẹ́ ń ṣe pátápátá tróònù wa lẹ fẹ́ attack àwa ò dẹ̀ nígbà fún yín. tróònù wa lẹ fẹ́ attack àwa ò dẹ̀ nígbà fún yín. Elúyẹmí ni mò ń jẹ́ Elúyẹmí ni mò ń jẹ́ kò dẹ̀ sí ibi tó ti máa gbọ́ Elúyẹmí bí kò ṣe fẹ́. èmi ò dẹ̀ ní lajú mi lẹ̀ kí ẹ̀mí mi dẹ̀ máa sọ fún mi pé wọ́n ń ṣe nǹkan yìí sẹ́ wọ́n ń ṣe nǹkan yìí sẹ́ kí wọ́n máa wò ó ti tó àsìkò tí máa sọ̀rọ̀. ó ti tó àsìkò tí máa sọ̀rọ̀ tí mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọfẹ̀ náà ló máa sọ̀rọ̀. respect ta fún Naomi ó ti tó gẹ́. ìyá mi sọ pé she can't even go back let her stick to her ministry. àfi ti kún tó bá sì di ọ̀la tí kábíyèsí bá sì nípò òun tó fẹ́ fẹ́ ìyàwó mi àyè sì tún gba ẹlòmíì kí ló dé tí kí ló kàn yín pẹ̀lú ẹ̀ ṣé ẹ̀yin lẹni nǹkan tó wà lábẹ́ kábíyèsí máa fi bá àwọn ìyàwó ẹ̀ sùn àbí àwọn ìyàwó ẹ̀ complain pé àwọn ò gbádùn ọkọ àwọn. ṣé wọ́n complain pé àwọn ò gbádùn ọkọ àwọn o tí ọmọ onírọ́ elétekéte tó wá wọnú ààfin wa tó wá ń rúbẹ̀ gúdúgúdú tó wá rúbẹ̀ gúdúgúdú tó wá ń pèrò sọ́kọ̀ kọ́ máa ní wá lára kọ́ máa ní orí adé wa lára. ìyá Naomi tó bá ń wò mí ó bẹ́tà kẹ́ tètè yá lọ sọ fún gbogbo àwọn blọ́gà yín ní ìṣòro kankan lọ́dọ̀ tèmi ju wípé kí àwọn Igbo bloggers yìí kí wọ́n fi pálàsì Ọ̀ọ̀ni wá sílẹ̀. gbogbo nǹkan tó concern Ọ̀ọ̀ni pátápátá gbogbo olórí tó wà ní ààfin kí wọ́n fi wọ́n sílẹ̀ kí wọ́n jẹ́ kó breathe kọjọ́ orílẹ̀ ayé wọn gbé. aró lórí tí ò gbé Nàìjíríà yìí ṣé kò gbé ló dúró sọ́hùn ṣé kò mọ bóun àtọkọ ẹ ṣe tó irú ọkọ tó o bá fẹ́ you will design your life in a way you will see happiness in it. àwọn tó ń fẹ́ pásítọ̀ mi ọkọ wọn ti bá ministry lọ kò ní rí wọn bá sùn gan. àwa tí a sọ pé me and my husband ẹlòmíì sùn tọkọ ẹ̀ kò bá sùn gan. kí wá ní kí ni wàhálà ta kó dání kí ni kókó ìgbéyàwó ṣé kìí ṣe ọmọ ni ṣé ìjẹ́ èmi nìkan ni ṣé ìjẹ́ ìwọ nìkan ni pẹ̀lú ọkùnrin ní ìgbéyàwó ni. a ní kó o ti fẹ́ ná owó sí ra ẹ kó o fẹ́ jẹun kó o fẹ́ wọṣọ kó o fẹ́ kọ́lé kó o ti rówó ná.
wípé kó rí okó lójoojúmọ́ kí ìyá pọ̀ jókòó lọ. Èèyàn fi ipò ọlá sílẹ̀, ipò kíkẹ́ sílẹ̀, ipò òkìkí sílẹ̀. Èèyàn jẹ́ ìyálóde lọ́dọ̀ wa ń bí báyìí, ìyálóde ìlú ló jẹ́. Sọ́mẹ̀lì mú nǹkan ọmọ mẹ́bù wá fún. Gbogbo kọ́mpìnì tó wà níbẹ̀ ló mú nǹkan wá fún. Ìyálóde nìyẹn o. Wọ́n tún invite ẹ̀, wọ́n tún fowó gbé kúrò nílé. Ẹ̀yin ọmọ ọ̀rọ̀ kíran tẹ́yàn gidi òbí tẹ́ ń kọ́mẹ́ǹtì sábẹ́ péjì mi, òfò lẹ máa ṣe. Òfò lẹ máa ṣe torí kìí ṣe dandan kẹ́ wá síbí. Tó bá mọ̀ pé fans ẹ̀ ní ẹ́ o pẹ̀lú àwọn tó ṣẹ́ fún lọ sí péjì bí táyé ti gbà yín. Torí orí burúkú lẹ máa ṣe ń bí. Nǹkan tá à ń sọ bíbà òtítọ́ ọ̀rọ̀ là ń bára wa sọ. Ká tó wá sọ pé ayaba máa ní orí ọ̀fẹ́ àwọn nǹkan ìfà tó máa gbà. Àwọn nǹkan ìfà tó máa gbà àwọn recognition. NGO tó ń ṣe tí wọ́n gbówó sínú ẹ̀. Ṣó fẹ́ sọ fún mi pé àwọn èèyàn kábíyèsí ò pẹ̀lú àwọn tó ń sponsor NGO yẹn. NGO tó ń ṣe tí wọ́n fi 25 million tó fi fún àwọn èèyàn nìkan. Ṣó fẹ́ sọ fún mi wípé part of that NGO is not sponsored by àwọn èèyàn tó get influence through kábíyèsí. Tó jẹ́ pé you people are wicked. Kò sí kékeré oore. Ọkùnrin tó bá wọ́ọ̀tì pé kò celebrate. Ọkùnrin tí ò deserve orí burúkú má ṣe orí burúkú pẹ̀lú ẹ̀. Tó bá ṣe orí burúkú pẹ̀lú ẹ̀ àwọn nǹkan tó máa rí nìyẹn àwọn ìjákulẹ̀ kékèké. Kódà ẹni tó bá súnmọ́ náà máa rí ìjákulẹ̀. Ẹni tó bá súnmọ́ náà ó máa rí ìjákulẹ̀. For that fact wípé she was nobody and kábíyèsí made her something. Oore ni o. Privilege ni o. Ó tó kó sọ di Ọlọ́run kékeré. Ẹ̀yin aláìmoore obìnrin. Tẹ́ ti gbàgbé wípé obìnrin kan wà tí ò rí jẹ, tí ò rẹ́yọnú ọkọ, tó rí dùnú ọkọ, tí ò rí kókó ọkọ. Tó dẹ̀ forí ṣe tó fọrùn ṣe. Tí ò bá tiẹ̀ ṣe kankan fún, tí n bá mọ̀ kankan nípa wọn. Mo mọ̀ gbà tó fẹ́. Mo dẹ̀ mọ̀ bí ìgbésí ayé ẹ̀ ṣe rí lẹ́yìn ìgbà yẹn. Àwọn opportunity tó là fún, àwọn ire ìfà tó ń rí látara wọn, tí ò bá tiẹ̀ rówó látara wọn, àwọn ore ìfà tó ń rí látara wọn, ṣé kò tó nǹkan téèyàn fi àdọ́ ọkùnrin? Ẹ̀yin olójú kòkòrò. Àbí torí pé wọ́n ti ra jẹ́ẹ̀tì fún. Àbí òbò tó wà lábẹ́ kọ́ ló wà lábẹ́ àwọn tí ìyà ń jẹ ní ọkọ. Ṣé ìkọ́ ní èsì jù kan lọ? Ṣé kọ́ ní èsì jù kan lọ? Because ẹ sọ̀rọ̀ off sense. Ẹ sọ̀rọ̀ off sense. Ó lọ internationally, a lọ abroad, a lọ ṣe aṣojú Onirisa ń bẹ̀. Ṣó ń wálé lọ́wọ́ òfò ni? Àbí kó tó lọ, kábíyèsí ò ti fi nǹkan sí lápò. Owó ẹ̀ ló fi lọ. Ìwọ rí opportunity yẹn. Àwọn ìran ẹ rí opportunity yẹn, ayé yín rí bẹ́ ṣe rí. Ṣé ẹ rí? Bí àyè bá wà, rọ́jú sọ òtítọ́ ẹyọ kan.
bí o bá ní oore ọ̀fẹ́ rọ́jú sọ òtítọ́ ẹyọ kan èmi ò lè ronú bí ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́ owó rí ṣe ń ronú ẹni tí ò bá ti ṣiṣẹ́ owó rí tí ò lágùn tó ti fẹ́ràn ìfà a máa sọ pé kí wá ló ṣe téèyàn kan ò ṣe rí ó ti gbàgbọ́ pé àwọn kan wà tí wọn ò rí opportunity rárá tí wọ́n dẹ̀ nífà tí wọ́n dẹ̀ níwà tí wọ́n dẹ̀ ní ìwà bẹ́ẹ̀ ni ogbó àtọ̀ yìí bàbá mi abomination ni gbogbo bó ṣe àtàkì wa bó ṣe àtàkì throne wa it's an abomination wọ́n ti bó tẹ̀ ṣe máa kọ́kọ́ sọ pé he talk say dem talk there say Onirisa he go beg he dey cry say Naomi no go please no go who is Naomi who is Naomi láti ìgbà tí Naomi ti délé ayé iṣẹ́ wo ibo company ibo ló ti ṣiṣẹ́ because those olórí tẹ́ẹ̀rí yẹn wọ́n ń ṣe olórí burúkú wọ́n ń ṣe olóṣì kọ́ tó fẹ́ kọ́ wọn company wo ni Naomi ti ṣiṣẹ́ tó jẹ́ pé aṣẹ́wó lèyí máa ń support láyé yín ẹ̀yin obìnrin kóbìnrin tẹ́ kú orí ayélujára tẹ́ kú lé ayé tẹ́ náà la tó jẹ́ pàtùbọ̀tán yín ibi tẹ́lẹ̀ omi tí ó máa bá yàrá já báyìí á wọlé ayé ẹ̀ báyìí pé mo ló kù fóun ẹ lè máa continue láti máa fi ara ní adé wa oru yìí ti mú èmi seriously oru yìí ti mú mi oru ẹ̀yin blogger wèrè tí Naomi gbéṣẹ́ fún oru yìí ti mú mi tí Naomi bá ṣe ń jáde báyìí ó máa jáde sọ́wọ́ wa ni because a máa bẹ̀rẹ̀ sí ní máa fún òun náà back to back tó bá sókò ní mọ̀ ọ́sọ́ tó bá tọ̀kù ní mọ̀ ọ̀tọ̀ tá a bá máa ṣe fún láàrin 3 months wọn ò ní kọ́ kó tó gbaṣẹ́ lọ́wọ́ gbogbo yín. Yes ẹ wá ń sọ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn níní ó ní kọ́ ṣe pápápá kí wọ́n mú sọ́wọ́ kí wọ́n má fi ilẹ̀ Onírìṣà tó tún jókòó tiẹ̀ tó gbà ká mú fẹ́lẹ̀ dá gbogbo abiyamọ ayé tó bá jẹ́ obìnrin tó bá wo ọjọ́ tí bàbá yẹn tó ṣe ìdúpẹ́ tó bá wo ọjọ́ tí kábíyèsí ṣe ìdúpẹ́ tó bá jẹ́ obìnrin tó tọ́mọ because èmi dá tọ́mọ sí gíwádẹ́lì mo dẹ̀ láti ìgbà tí mo ti bí àwọn ọmọ mi tó bá jẹ́ ẹni tó mọṣẹ́ ṣe tó dẹ̀ dá nǹkan ṣe nú ayé wàá mọyì owó wàá mọyì pé kéèyàn sọ̀yàn di nǹkan ó já bàbá yẹn lójú lójijì kí odidi orí adé gbogbo kó mú máìkì sẹ́nu kó dẹ̀ máa sọ pé wọ́n fòun ṣe yẹ̀yẹ́ nígbà tí ò sọ lórí láàfin mọ̀ pé ọ̀rọ̀ ńlá ni mọ̀ pé ọ̀rọ̀ ńlá ni ọkùnrin kì í sọ̀rọ̀ jù dẹ̀ mọ̀ pé kábíyèsí kì í rojọ́ I felt for him so much mo kàn wò pé a máa ń wọ gbogbo èèyàn ń wo ọ̀rọ̀ yìí wọ́n máa rẹ́rìn this man is nínú ọkàn wọn nínú ara wọn what a shame
somebody came to the palace láti wá fẹ́ orí adé, láti wá fẹ́ olórìṣà, láti wá fẹ́ abọ̀rìṣà. Ẹ wá sọ pé it is just little. Ṣé wọ́n fọwọ́ rape ẹ̀ ni? Ṣé wọ́n rape ẹ̀ ni? Yes, téèyàn bá ti gentle jù, ìṣòro ni o. Yes, téèyàn bá jẹ́ abiyamọ, èèyàn máa feel fún lọ́jọ́ yẹn. Èèyàn máa feel fún kábíyèsí lọ́jọ́ yẹn. Bí mo ṣe wà yìí, kò sí nǹkan tó lè sọ, kó gbàdá síbi lọ́rùn. Sórí tí n bá ti gba directive látọ̀dọ̀ wọn rúmọlẹ̀ mi, tí conscience mi bá dẹ̀ sọ fún pé I'm doing the right thing, there is no how. Because ṣe rí gbogbo nǹkan tí mo sọ yìí, mo ti kójọ síkùn mi ti pẹ́. Mo ti kójọ síkùn mi ti pẹ́, kí ló dé, kí la ṣe fún wọn? Kí la ṣe fún àwọn ẹbí ní blogger àbí kí lẹ bàbá mi yẹn pè lẹ́ẹ̀kan yẹn? Igbo and Bini bloggers. Pé gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ sí wa yìí, kì máa ṣe kábíyèsí nìkan ló ṣẹlẹ̀ sí. Ó máa ṣẹlẹ̀ sí orí adé wa máa lọ nìyẹn. Ìjẹ́ wo la fẹ́ stop? Ìjẹ́ wo ló pín fẹ́ dé? Ìjẹ́ wo ni orí burúkú ìfẹ́ dúró? Lórí pé a dẹ̀ fẹ́ obìnrin. Àwa ò ní gbà. Èmi ọmọ ìlú Yẹmí mo sọ bẹ́ẹ̀ fún yín. Àwa ò ní gbà mọ́. Kó má di pé lọ́la ẹ máa sọ pé kìdíkan ìgbádà kan. Àwa ò ní gbà mọ́. December ló fi Ọ̀ní sílẹ̀ tó lóun ò ṣe mọ́. Mi ìgbọ́rọ̀ ẹ̀rí láyé mi. Láì ṣọkùnrin wèrè, láì ṣọkùnrin tí kò tọ́jú ẹ. Àwọn olórí burúkú kan sọ pé ọ̀hún lè expect ẹ kó dúró sáàrin àwọn wolf. Wọ́n lè expect ẹ kó dúró sáàrin àwọn obìnrin yẹn. Who is she? Mélòó lára ẹ̀? Ṣódá ṣiṣẹ́ owó rí ni? Ṣódá ṣiṣẹ́ owó rí? Wípé èèyàn jí láàárọ̀. Èèyàn bọ́ sí my 12 ó rata. Ó lè. Ó tà. Ó rí pé èrèrè. Ṣódá ṣiṣẹ́ owó rí? Àbí ẹ lè máa tanra yín? Àgọ̀. Tó bá jẹ́ pé gbogbo ilẹ̀ gbẹ̀mí ò gọ́. Because nígbà tí màmá ẹ̀ wá sọ pé ọmọ ó ti ń ṣe láti 10 years. Ọmọ 31 years. Ẹyọ dékèdì tọ́nà ti ń ṣe ẹyọ kúrò nínú èjì ẹ̀. 21 years. 21 years ló ti ń rówó ló dẹ̀ ti ń ṣe foundation. Òtítọ́ ẹyọ kan báyìí kò sí nínú ẹ̀sìn tẹ́ ń ṣe. Òtítọ́ ẹyọ kan kò sí nínú ẹ̀sìn tẹ́ ń ṣe. Olè jìbìtì ni mo rí tẹ́ wá lu Ọ̀ní òrìṣà. Jìbìtì ni mo rí tẹ́ wá lu Ọ̀ní òrìṣà. All in the name of ẹ̀sìn. Làwọn náà dẹ̀ ṣe appreciate ẹ̀. Tí o bá ń ṣe bẹ́ẹ̀, mo jẹ́rìí àwọn boys of nowadays. Ipe nǹkan tí ẹ ń ṣẹlẹ̀, nǹkan yẹn dẹ̀ bọ́ sí, wọ́n wá interview ẹ̀. The funniest part of it, nígbà tó wá tó sọ pé òun ò fẹ́ kábíyèsí mọ́ lórí Instagram. Láti palace Ọ̀ní ni wọ́n ti sọ pé bóyá ó hack account ẹ̀ ni. Ipe is not true. Òun fún ara ẹ̀ grant interview lẹ́yìn ìgbà yẹn. Ó dẹ̀ prove instead pé kó ti sáré wò bóyá àwọn ajogun ló fẹ́ gbé òun wọ̀, kó sáré wò pé kóun náà sáré yí ọ̀rọ̀ yẹn. Ibi tí mo sọ pé kò ní ìyá gidi nìyẹn. Ìgbà tí opportunity yẹn ti wá láti inú palace tí wọ́n ti sọ wípé bóyá wọ́n hack account ẹ̀ ni, nǹkan tó yẹ kó dúró lé lórí ni pé wọ́n hack account òun kó dẹ̀ ya padà sílé ọkọ ẹ̀.
irú ìyàwó ni Naomi fẹ́ sọ pé ó jẹ́ òun nínú ìgà tó fẹ́ fi fọkọ ẹ̀ sílẹ̀ ẹ̀yin obìnrin wèrè tẹ́kwáyé ẹ̀yà abádidá kì í bádi débẹ̀ ìgbà tó dẹ̀ ṣe tó ṣe yìí sì ẹ̀dẹ̀ ti lọ́ba lọ́gbà ẹ̀wọ̀n because once ẹlẹ́wọ̀n is ẹlẹ́wọ̀n forever àbí ṣègbà tó dé lẹ́wọ̀n sí làwọn ṣẹ̀ṣẹ̀ máa bá bẹ̀bẹ̀ pé kákábíyèsí wá fẹ́ lẹ́wọ̀n o ibi tí ìgbéraga máa ń bóbìnrin dé nìyẹn orí ṣòro yàn jẹ ìṣẹ̀dá ṣòro gbógun tì ẹlẹ́dàá ó ṣòro gbógun tì ẹ máa wá mọ̀ pé bàbá yẹn ò lọ́wọ́ lọ́rọ̀ ẹ̀ bàbá yẹn ò lọ́wọ́ lọ́rọ̀ ẹ̀ wọ́n ti gba kádàrá ẹ tún ṣe títí ẹ tún sọ wípé Tadenikawo is the crown prince is going to take after his father ta ló sọ fún yín pé ní Ifẹ̀ ò dáyé ṣé Onirisa fún ara wọn àkọ́bí ni wọ́n and ẹ ti síwín gidi ẹ̀yin ọ̀dádá tó ń dá wàhálà lẹ̀ yìí òun dẹ̀ ló fún yín láyè yẹn because tó bá yẹ pé òun àti ọkọ ẹ̀ jà àbí wọ́n jọ separate ó ra kúrò ó lọ sí mọ́lọ́pẹ̀lẹ̀ ìlú wọn náà wọ́n ní kí n ṣe ọmọ Àkúrẹ́ ó gba Èkìtì lọ wọ́rọ́wọ́ àbí ó gba àyè ẹ̀ lọ wọ́rọ́wọ́ tí ò sẹ́ni tó mọ̀ kò ní sẹ́ni tó mọ̀ gbà tóun àti ọkọ ẹ̀ náà máa tún yanjú ẹ̀ ó wá rí opportunity láti inú pálásì wọ́n wá sọ pé wọ́n á kàǹkàtì ẹni pé kò rí bẹ́ẹ̀ ó ṣètò wá grant interview ó wá confam ẹ̀ fún wa pé òótọ́ ló fọkọ ẹ̀ sílẹ̀ ó divorce ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé tó bá yẹ pé mọ́mì mi ò tiẹ̀ jẹ́ ṣe wúrú wà bẹ́ẹ̀ yẹn because mo jẹ́rìí ẹni tí mo ní o ò lè fi ọkọ ẹ lẹ̀ láì ṣe pé bóyá ó lù ẹ́ láì ṣe pé ọkùnrin yẹn lù ẹ́ wọ́n rí pé yes táwọn ò bá jẹ́ kó filẹ̀ ó lè lakú lọ bọ̀ tí pé bóyá ebi ló ṣì ń pa ẹ́ o ò lè fọkọ́lẹ̀ lọ́dọ̀ mọ́mì mi tó bá yẹ pé kò fún ẹ lówó o ò lè fọkọ́lẹ̀ lọ́dọ̀ mọ́mì mi o ẹ̀yin ìyá wèrè ọkùnrin lógo tiẹ̀ obìnrin lógo tiẹ̀ tọkùnrin ẹ̀ ò bá lógo ìwọ lógo tiẹ̀ ìwọ lógo tiẹ̀ wọ́n sọ pé kóbìnrin náà má là nínú ayé wọ́n sọ wípé ọkùnrin nìkan ló máa ń là even tó bá rí supporter you become a strong woman because you are taking the role of a father and a mother. Ọlọ́run á dẹ̀ máa bẹ́ ẹ máa ṣe bùkátà ẹ á máa bẹ́ ẹ gbọ́. Ìyàwó wa ni Naomi jẹ́ tẹ́ wá ti torí ẹ̀ tẹ́ wá support ẹ̀ ẹni bí fapòsùn. Aṣojú fúrú ṣe bí. Innocent face with black mind. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní tógun ẹ̀ bá mú yín ògùn ẹ̀ ò mẹ́mi o tógun ẹ̀ bá mú yín bóyá agbára kan ló lò kò lè mú èmi torí láti ilẹ̀ tí mo ti rí pé prophetess kí ló bá dọ́dọ̀ àbòrìṣà wẹ́ ó lè wá rí pé ó tẹ́ ọ lọ́rùn ọmọ káàárọ̀ òjíire náà ni tó bá fẹ́ ọba kò sí bàbàrà kan bẹ́ẹ̀ wọ́n tún wá gbà ẹ́ láyè kó máa ṣẹ̀sìn ẹ kó máa lọ crusade kó máa ṣe kí ló dé tẹ̀tẹ̀ lè sọ ọ̀rọ̀ kábíyèsí wa ní dáadáa a rí àwọn ọkọ wa tá a fẹ́ o àwa yìí o tá à ń wúra wa yìí o tó jẹ́ pé kírísítẹ́nì ni ẹ tó bá ti fẹ́ kò nígbà kó lọ ṣọ́ọ̀ṣì mọ́ odindi ọba olórí aládé gbogbo lábẹ́ ló ti lọ ṣe crusade bàbá yẹn tún tẹ̀lé ẹ lọ nígbà míì oore wo ni Naomi béèrè lọ́wọ́ Onirisa tí ò fún
kí ló béèrè lọ́wọ́ Onirisa tí ò fún ọ̀rọ̀ tèmi tí n bá sọ torí mi kì í fẹ́ kẹ́nìkejì mi kó jì sọ́fìn ni o òun ni tí mo sì ń sọ yìí àtúnṣe tó wà nínú ọ̀rọ̀ yìí òun ni pé tí ìyá Naomi bá wò mí ẹ̀yin tẹ́ mọ̀ ìyá Naomi tẹ́ lè máa wò ètò yìí tí Naomi bá ṣe jáde lọ́gbà ẹ̀wọ̀n tó wà kó pe gbogbo àwọn blogger tó gbéṣẹ́ fún bàbá ọmọ òun ni kọ́ máa blog ẹ̀ mọ̀ kó sọ títọ́ èmi ni mo kọ́ kó kọ́ mí bàbá yìí nífẹ̀ẹ́ mi tó bá tiẹ̀ lè ṣe yẹn lásán gbogbo nǹkan ẹ̀ tó ti dàrú asset padà bọ̀tí tí gbogbo èèyàn bá ṣe fẹnu bàjẹ́ kọ́ ní Onirisa tí ò dẹ̀ tọ́ sí wọn kó fẹnu ìbàjẹ́ kan pẹ̀lú àwọn olórí burúkú tó wá sábẹ́ péjì mi tí wọ́n wá ń sọ̀sọ́kúsọ yìí ẹlẹ́dàá Onirisa náà ló wà ń bẹ́ẹ̀ oníkálukú ló lẹ́lẹ́dàá ẹ̀ oníkálukú òun ló ní ẹlẹ́dàá ẹ̀ o oníkálukú ló nẹ́lẹ́dàá ẹ̀ o kó má di pé àwọn èèyàn gan ìgbà tó bá rí wàhálà tó máa ń ṣẹlẹ̀ ní gbogbo ibi tó bá ń lọ àwọn èèyàn gá sá fún o kò lè dọ́dọ̀ Oriyomi mọ́ lọ́la kí yẹn dá lóhùn o tí o bá ń ṣe nǹkan tí ò bá yẹ kó o ṣe ẹlẹ́dàá ẹni tó ń ṣe ìkà fún lójoojúmọ́ ẹ wo iye ìyàwó tí wọ́n blog gbogbo wọn yẹn lọ́lẹ́lẹ́dàá wọn ẹlẹ́dàá wọn náà jà fún wọn àmọ́ ẹni tó lọ ń pláàni ẹni tó máa báyé wọn jẹ́ tí ò fi wọn lọ́kàn balẹ̀ àwọn náà máa ṣàdúrà lójoojúmọ́ gbogbo ẹni tó ní kó má ní sinmi nílé ọkọ òun torí kì í ṣe pé wọ́n gbọ́dọ̀ ṣe irú àdúrà bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ní kó wọn má ní sinmi nínú ìgbéyàwó òun àjálù ibi ni kó máa ṣẹlẹ̀ sí ebi báyìí gbogbo blogger tó bá blọ́ọ̀gì orí adé mi orí adé ìlú mi tí ò jẹ́ kó sinmi àjálù ibi ló máa ṣẹlẹ̀ nínú ilé ẹ̀ á ṣòfò láàárọ̀ á ṣe tọ̀sán á ṣe tàṣálẹ́ kò ní rí ìdùnnú torí ní ọjọ́ gbogbo tí n bá ṣe rí àwọn fídíò yẹn nínú mi ò kí ń dùn onítọ̀hún ò ní rí dùnnú lórí ọmọ kò ní rí dùnnú lórí ọkọ kò ní rí dùnnú lórí gbogbo tó bá ń ṣe láyé ẹ̀ kò ní rí dùnnú kò ní níyì ó máa tẹ́ ni gbogbo ibi táwọn ọmọ ẹ̀ bá dé báyìí wọ́n máa di ìkórìíra ni nítorí pé ìdí ni wípé ìkórìíra ló fẹ́ fún orí adé tiwa ó dẹ̀ di dandan kí ó gbé ìkórìíra yẹn padà eléyìí ṣe rí àwọn kọ́kọ́ wà tó jẹ́ pé you will just reap what you sow gbogbo ìgbárùmalẹ̀ tó wà nínú ilé yìí gbọ́ àfi tí ò bá ṣe pé ìfẹ́ yẹn òun ni wọ́n ti dáṣẹ mi àfi tí ò bá ṣe pé ìfẹ́ yẹn ni bàbá mi ni wọ́n bí sí ẹni tó bá sọ wípé òun fẹ́ sọ adé Oòduà ó fẹ́ sọ di yẹ̀yẹ́ sọ́wọ́ ọmọ Ìgbò wọ́n ti mọ̀ pé kíní àwọn ò lè rí gbé sọ́wọ́ Yorùbá wo ló fẹ́ tẹrí sí ikú Yorùbá wo ìtúrẹ̀ mọ́ ń wu ẹ̀yìn tó jẹ́ pé ẹ̀sìn Christian àti Muslim kò jẹ́ kẹ́ ní ìbẹ̀rù kò jẹ́ kẹ́ ní ìbẹ̀rù àwọn kọ́kọ́ wà tó jẹ́ pé they are just there it's nature bọ́lọ́dúnmáre ṣe dá nìyẹn tó gbọ́dọ̀ ṣe tó gbọ́dọ̀ wù níwà àwọn oníṣẹ̀ṣe la mà ṣírí ẹ̀ àwọn ogun kan a máa yọ ní jà lábẹ́nú tá à ní mọbi tó ti wá ó lè jẹ́ nípasẹ̀ pé o kọ̀ tiẹ̀ táìpù nǹkan tí ó yẹ kó o lọ gbé ara ẹ o lọ dá sí nǹkan tí ó yẹ kó dá sí wàá dẹ̀ forí gbé ogun yẹn á dẹ̀ máa bá ẹ lọ pẹ̀lú àwọn ọmọ ẹ àti àwọn ọmọ tó tún máa bí. a rí ẹlòmíì a máa aspire fún position kan báyìí ẹni tí ò tiẹ̀ sọ́fà wọ́n kàn lọ mú wá ni wọ́n kàn fi overthrow ẹ̀ ni
ìyá àti bàbá ìbèrè lọ́wọ́ wọn ìwà tí wọ́n ti wù ọmọ wọn kéré ẹ̀ ọmọ wọn kẹsàn ẹ̀ ọmọ wọn kẹsàn ẹ̀ ẹ wá wò ó láti kó tó di pé nǹkan yìí ṣẹlẹ̀ ìjọ wo lè rí àwọn èèyàn tí wọ́n ever support Ọọ̀ni tí wọ́n ever support Ọọ̀ni everybody wá kàn wò pé wẹ́ ọ̀rọ̀ ọkọ àtìyàwó ó wá ń jẹ lọ wọ́n wá ń ṣe advert fún wọ́n wá ń bá ń polówó ọjà wọ́n wá sọ di holy ọmọ 31 years ó ti gbó bí ilẹ̀ Galilee kí ló rẹwà lára ẹ̀ ike ẹ̀yìn ẹ̀ lásán ó ju tẹ̀yìn màálù lọ àwọn ọmọ ọlọ́mọ tó ń kú pálásì tí wọ́n rẹwà tí èyí tó slim nù wọn kò sí bó ṣe fẹ́ ka lórí bẹ́ẹ̀dì tó ní ka wọ́n wá sọ pé wọn ò jẹ́ nǹkan kan wọ́n wá sọ pé wọn ò rẹwà mọ́ tẹ́ ẹ bá sọ pé wọn ò rẹwà àwọn agbọ́n bá yín ba kódà a sọ fún yín pé kò sí ẹwà kankan lára Naomi a sọ fún yín pé ó burẹ́wà ju pígì lọ ju ẹlẹ́dẹ̀ lọ a sọ fún yín pé ó burẹ́wà ju ẹlẹ́dẹ̀ lọ tẹ́ ẹ bá lọ jáwọ́ kí ló dé kí ló dé tí tó jẹ́ pé ó lágbára ó ní agbára mi ní wùwà tí nǹkan máa fi ṣe ọmọ mi lọ́jọ́ iwájú tí mi nílé sọ pé àdàbí tí bàbá tọmọ lọ́mọ jẹ́ òtítọ́ ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí mo sì sọ lẹ́nìí ọ̀rọ̀ ìṣítí ni fún wọn láti mọ̀ pé ibi tí ìṣòro wọn máa ti wá òun ni pé kó lọ máa gbé èèyàn dìde láti máa dojúkọ ẹni tí ò yẹ kí wọ́n dojúkọ. Now ìṣòro tó wà lẹ́yìn ẹ̀ ń dojúkọ ọkọ káàwọ Onirisa gẹ́gẹ́ bí ọkùnrin normal. Now àkọ́kọ́ nìyẹn ìṣẹ̀dá ìjẹ́ ọkùnrin lásán bí normal person ó dúró ààrẹ yẹn gọgọgọgọ tó ń gbé òrìṣà tí wọ́n ń gbé sórí tó dẹ̀ ń rí òkè